Mo kí gbogbo ọmọ ọkọ Yorùbá káàkiri àgbáńlá ayé ní gbogbo ibi tí ọwọ́jà ètò tèní bá dé pé akójúmọ́ mọ́ ọdẹ òdùnbí àníròǹgbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ according to the time. Ẹ̀yin ọmọ ọkọ Yorùbá mo kí wa. Mo ṣe ìbà Olódùmarè ọba tó mọ̀ mí tó mọ̀ mí tó dá mi mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ mi. Ọba tó pa mí mọ́, ọba àrí ìrú àlá, ọba àánú, ọba àmọ̀ṣẹ́hùn, ọba elétí gbáròyè, ọba tí ò norogún tí ò nọ́bà kan, ọba tí ò bímọ tẹ́nìkan ò bí, ọba tó ju àfáà lọ, tó ju pásítọ̀ lọ, tó ju babaláwo, ọba tó dá gbogbo ohun tí gbogbo kálukú ń forí balẹ̀ fún, kábíyèsí Elédùmarè, ọba tó ṣe ìṣẹ̀dá Fákànyìnsọ́lá bó ṣe ṣe, ọba alẹ́rìí ìpín àtòrí ẹni tí ò so wọ́n ṣe. Àṣàbí ti dé o, Fákànyìnsọ́lá l'Àṣàbí, ọmọ Sunday Igboho ṣá. Àṣàbí rè o, Fákànyìnsọ́lá agúnlẹ̀ ìjú abọ́pẹ́pọ̀ rẹ̀, ìyáláyà wọn rè o, Àṣàbí ti dé, ìyáláyà wọn rè o, Fákànyìnsọ́lá ti dé, Àṣàbí ti dé o, ọmọ ọkọ Yorùbá tàtà. Àṣàbí ti dé o, ọmọ ọkọ Yorùbá tàtà. Àṣàbí ti dé o, ọmọ ọkọ Yorùbá tàtà. Ẹni bá ní nkú wá ṣáájú mi kú, ẹni bá ní kí n rọ àjò kí má máa dé o, Àṣàbí ò ní dé bá gbogbo wọn. Mo kí gbogbo wa níbikíbi tí ọwọ́jà ètò yìí bá dé pé akáàsán according to the time lọ́dọ̀ kálukú wa, ojú òní tì wá. Àṣẹ̀bọ̀ Olódùmarè ọba tó pa wá mọ́, ọba tó mọ wá tó mọ̀ wá tó dára mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ wa, ọba àánú àdúpẹ́ o tó tún ṣọ́ wa títí di èní. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo kí yín, gbogbo ẹ̀yin tí ẹ bá ti darapọ̀ mọ́ mi, àníròǹgbé sọnù bí ò ṣe bí ọmọ. Àánú á sọ̀rọ̀ á fọhùn nínú ayé gbogbo wa. Ibi tí àánú ti fọhùn dé á túbọ̀ máa fọhùn sí, ojú òní tì wá. Kí n tó wọnú ètò ká kọ́kọ́ gbọ́ ìpolówó. Gbogbo ẹ̀yin tí ẹ bá ti darapọ̀ mọ́ mi. Are you ready to live and work in Canada? Now's your chance. There are two main routes you can take: the caregiver pathway for residents already in Canada, and the skilled vocational pathway for those abroad. Canada urgently needs artisans and skilled workers like mechanics, carpenters, welders, IT professionals, crane operators, farmers, and many more. With Divine Travels and Tours in New York, USA, we guide you every step of the way, from your resume to your visa application. All you need is at least 2 years of experience and a proper resume. We'll help with the template and guide you throughout. Don't miss out on this life-changing opportunity. Apply now with Divine Travels and Tours and take the first step toward your future in Canada. For more info, call +1 84530644592. Send us email info@divinetravels-tours.com or visit our website www.divinetravels-tours.com. Wọ́n kó ní rìnrìn àjò àlọdé àlọbọ̀. Are you ready? Tí mo ṣe bẹ̀rẹ̀ ètò, ta ló ń pè mí? Hello? Mo ń ṣe program lọ́wọ́, kò tí ì dé o, kò tí ì wá gbá kí o. Your visa application. All you need is at least 2 years of experience and a proper resume. Ẹjọ́ tẹ́ bá ti ń wò mí, ẹ kọ́mẹ̀ntì o, mi tí rẹ̀ ní kankan bí o. Opportunity. Apply now with Divine Travels and Tours and take the first step toward your future in Canada. Gbogbo àwọn protocol táwọn Facebook ti ẹ̀ tún wá gbédè yìí gan-an. Ó wà nẹ́nẹ́ o. Okay, àwọn èèyàn tí ì ṣó lójú kíní bí ni wọ́n ti ń wò mí.
ojú òní tiwa tó bá yóò ṣì máa ṣó ẹ̀yin tèmi ẹni máa láòdù ó máa gẹ́gẹ́ ẹ darapọ̀ máwọn divine and trust àbí báwo náà ṣe pera wọn divine and trust wọn wọ́n ń gbé ní rìnrìn àjò Canada gbogbo country Euro country lápapọ̀ ẹ bá wọn dúró pọ̀ wọ́n ti pe nọ́mbà yín síbẹ̀ Bello Àbáyọ̀mí Jímọ̀ ìyá mi ẹ kú ètò ẹ ṣé o ẹ káàbọ̀ sórí ètò ẹ bá mi pín kó lọ fà èní lè ní jẹ ìbákan ìsọlá aláṣàbí òyeyè ní mí àmọ́ pépò rẹ̀ agúnlẹ̀ ìjú yèyé sáré bí èdè àdùn gan mo pe gbogbo ọmọ ọkọ Yorùbá káàkiri àgbáńlá ayé o mo pe gbogbo wa pé a kú dédé àsìkò yìí ojú òní tiwa àníròǹgbé sọnù bí ò ṣe bí ọmọ àánú á bá wa rìnrìn àjò mo kí olóyè Sunday Igboho ṣà ẹkùn ọkọ Fúlàní àlébọ̀ lẹ́yìn Jagunlabi ńlára wájú ẹkùn tágìrìgbé rẹ̀ níjà ìmọ́lẹ̀ ilẹ̀ Yorùbá ògùn adúláwọ̀ ọ̀gá tiwa ẹ̀gbọ́n tiwa bàbá tiwa tí ò balẹ̀ jẹ́ tí ò bọ̀nà jẹ́ àádélẹ̀ lérí ǹjẹ́ mo kí gbogbo ọmọ ọkọ Yorùbá ìwọ tó ti sọ̀rọ̀ ètínù ẹ má sọ̀rọ̀ ètínù àsìkò ọ̀tún ti dé o listen and listen attentively listen attentively àbí ọlọ́ṣẹ́ tó wá ìbákan ìsọlọ́ ká má purọ́ ìwọ gan ya ó ti ya gíràn àbí bẹ́ẹ̀ kọ́ attentively èdè tí ò ṣe èdè mi aṣáfẹ́ proud ara wa ṣá gbogbo ìbò ń kò lè ṣe ìbò pressure ti wà a kí gbogbo wa ojú òní ti wà àdélẹ̀ lérí láṣẹ Èdùmàrè Àṣàbí ti dé o ọmọ kékeré ọjọ́ àná ó ti wá ń dí màmá bọ̀ díẹ̀díẹ̀ Àṣàbí rè o àgbà ti ń débọ̀ díẹ̀díẹ̀ Àṣàbí ṣẹ̀ṣẹ̀ jí nìyí mi ò ti dàgbà rárá ọmọ kékeré láláṣàbí o ọmọ 30 something ní mí bí lè san bí o san ẹwọ ọmọ àbí kí ni age mi Àjàní Akeem ẹ káàbọ̀ sórí ètò Ògúntádé Muibat ẹ káàbọ̀ sórí ètò ìyá mi ẹni wálé ẹni yọjọ ẹni pín ẹkẹ ẹ̀yin ọmọ ológo tó ń ṣáná mi ní wá gbogbo yìí tì ojú òní tì wá àwọn ọmọ ọkọ Yorùbá mo kọ́kọ́ fẹ́ play vn kan náà wọ́n pè wá sákèsì gan lórí ẹ̀ kí tó wá tẹnubọ̀rọ̀ ó ti yé ariwo kọ́ o kò gba ariwo bọ́lọ́hun bá ṣoore fún ẹ̀dá o kò gba ariwo mo kí gbogbo wa pé a kú bójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ wa ẹ jẹ́ ká kọ́ gbádùn. You see it as a point of reference today because it is very relatable to what is happening to us and how some people react or behave within our society. Ọ̀rẹ́ mi kan wà, right? So nígbà tí a fẹ́ ṣe election ní last year nípa ọ̀dọ́mọkùnrin àbí àgbà ọkùnrin tí wọ́n ń pè ní Trump yìí ó ṣe wá bá mi pé Trump ní kìnnìkan mo ní bọ̀bọ̀ yìí àwọn àbíngbà tó ṣe first time bí bọ̀bọ̀ ṣe máa ń ṣe àwọn nǹkan tó dẹ̀ tún lòun máa ṣe yìí kìnnìkan ó ní irọ́ ní kìnnìkan ó ní in fact ó tiẹ̀ máa fọ Amẹ́ríkà mọ́ gan ṣé mi rí pé kìnnì ni iṣẹ́ máa pọ̀ kìnnìkan mo ní kí ló mìkú máa fọ Amẹ́ríkà mọ́ ó dẹ̀ ń sọ̀rọ̀ bíi pé Amẹ́ríkà ni wọ́n bí ẹ sí ìwọ tó jẹ́ pé ìgbà wo ló dé nítorí pé Ọlọ́run kan ràn ẹ́ lọ́wọ́ gbogbo ìwé ẹ̀ ò tètè rí ìwé ẹ̀ pé kò dá bẹ́ẹ̀ náà do they have to sack people because ó ń ṣiṣẹ́ náà ṣó fẹ́ ṣiṣẹ́ èèyàn mẹ́jọ pọ̀ ní tó ní àwọn kan wá ń gbaṣẹ́ kínní kan iṣẹ́ tiẹ̀ máa pọ̀ ó wà ókè náà ṣó fẹ́ ṣiṣẹ́ tó bá sack àwọn èèyàn ṣé wọ́n fẹ́ ṣiṣẹ́ wọn pọ̀ ni yọ aṣáájọsọ bẹ́ẹ̀ wẹ́ ọ̀rọ̀ yẹn ṣàlọ́ ká má fọ̀rọ̀ gùn ọ̀gá Trump ó ṣàwìn bó ṣe máa wìn nígbà tó dẹ̀ wìn àwọn ààrẹ rẹ̀ lánàá àti àtọ̀ pẹ̀lú kan gé tiẹ̀ so àṣẹ gbogbo nǹkan tí ọ̀gá Trump àṣẹ gbogbo nǹkan tó ń ṣe àṣọ tí ń àfẹ́tì ọ̀rẹ́bìnrin mi tèmi ò mọ̀ so agency tí wọ́n scrap ó wà lára àwọn agency tó ti ń ṣiṣẹ́ ṣùgbọ́n ṣe mọ̀ wípé Amẹ́ríkà iṣẹ́ pọ̀ kò sí bó ṣe ní irinṣẹ́ ó kàn jẹ́ pé ó lè má jẹ́ṣẹ́ tó benefit tó like ni but at least you will get something done so bó ṣe kó omi iṣẹ́ àṣọ ti ṣiṣẹ́ mi èmi ò mọ̀ nǹkan kan ṣùgbọ́n àrélù kan tó wá rélù ní àná ìyẹn ló wá jẹ́ kó pè mí àrélù kan rélù níjẹta ló wá jẹ́ kó sáré pè mí tó wá ń lament kí làrélù yẹn now
ṣẹ́yìn lamẹ́ríkà ń bí ọ̀fẹ́ nílé. ń bọ̀ mo fẹ́ pa dátà yẹn. kí lára ìlú yẹn now ṣẹ́yìn lamẹ́ríkà ń bí ọ̀fẹ́ nílé ìwé o ṣùgbọ́n tó bá jẹ́ ọmọ kékeré babies take care wọn ó máa ń wọ́n gan. It's very, very expensive to take care of babies because their daycare, places, they are paid, places. And, you can be paying as as much as $500. Even some places more expensive than that per week, to take care of your baby. And she has, a little baby. Now, nígbà tí ìjọba ti wá rí pé àkíní wọn wá dá àwọn school kan lẹ̀ tó jẹ́ tuition fee, tó jẹ́ pé ọ̀fẹ́ ni. But the only requirement ni pé tọmọ yẹn bá ṣáà ti jẹ́ citizen. So wọ́n ṣe for low income people. So ibẹ̀ ló máa ń gbé ọmọ ẹ̀ sí. So ọmọ ẹ̀dẹ̀ ti ń lọ síbẹ̀, for such a long time. Now, ó ní bó ṣe gbọ́mọ lọ sí school níjẹta nìyẹn o. Bó ṣe gbọ́mọ lọ sí school níjẹta báwọn oníbẹ̀ ṣe sọ fáwọn yẹn pé káwọn tètè wá báwọn ṣe máa ṣe wípé because presidency ti sọ fáwọn wípé gbogbo school program yìí pé ká cancel pé because òun fẹ́ save owó pé so kan cancel program yẹn pé so by June kan wá bá ṣe máa gbọ́mọ wọn lọ sí ibòmí o. Ó lóun dárí sọ ni pé kí ló ń ṣẹlẹ̀ because normally wàá drop ọmọ ẹ láàárọ̀ tó bá ń lọ bí iṣẹ́ tó bá dìrọ̀lẹ́ wàá wá pick ẹ padà. Ó lóun bá ní kí ló ń ṣẹlẹ̀ ó lóun bá kọjú sí ìkan lára àwọn tíṣà yẹn òun bá bí gbà what is happening pé báwo náà ṣe máa ṣe irú policy bẹ́ẹ̀ pé ó máa affect òun báwo ló ṣe fẹ́ ṣe. Ó ní tíṣà yẹn bá wò ó bá ní you don't mean it àtàkì ni wá àwa gangan kọ́ lọ́lọ́run rán Jésù sí. Let's be factual. Ẹ wà nábì náà ọlá ànábì wọ́n sì ń jẹ́ títí di èní ní ilẹ̀ Mẹ́kà. Báwọn ṣe máa ṣe wípé because presidency ti sọ fáwọn wípé gbogbo school program yìí pé ká cancel pé because òun fẹ́ save owó pé so kan cancel program yẹn pé so by June kan wá bá ṣe máa gbọ́mọ wọn lọ sí ibòmí o. Ó lóun dárí sọ ni pé kí ló ń ṣẹlẹ̀ because normally wàá drop ọmọ ẹ láàárọ̀ tó bá ń lọ bí iṣẹ́ tó bá dìrọ̀lẹ́ wàá wá pick ẹ padà. Ó lóun bá ní kí ló ń ṣẹlẹ̀ ó lóun bá kọjú sí ìkan lára àwọn tíṣà yẹn òun bá bí gbà what is happening pé báwo náà ṣe máa ṣe irú policy bẹ́ẹ̀ pé ó máa affect òun báwo ló ṣe fẹ́ ṣe. Ó ní tíṣà yẹn bá wò ó bá ní you don't mean it pé you are even talking about your baby. Don't you see I'm losing my job? Don't you see we are losing our job? I got to go look for another job. I'm losing my job. You're talking of your own baby? Yeah. What's ọmọ up? olùbá ọ̀rọ̀ kúrò níwájú ọ̀hún bá sọrí kọ. Mo bá pè mí lánàá pé kí ló ń ṣẹlẹ̀ gan-an gbogbo nǹkan kan ti ṣe àná yẹn náà ló wá ń sọ fún mi ọ̀rọ̀ nípasẹ̀ mo wá rẹ́rìn-ín. Mo ní sọ̀mọ́ pé mo ń sọ fún ẹ̀ ń gbà yẹn ṣùgbọ́n nítorí pé ìwọ rò pé gbogbo ẹ̀ ó máa ṣe ṣọ̀nṣọ̀n fún ẹ. Mo ní too many people are crying but because you feel it will be better for you. Mo ní you are supporting what is supposedly evil, and that's how so many people, that's how they behave, that's how they react, that's how they relate. You see, when people are suffering, so many people derive joy in it. Torí ẹ̀ mo ṣe fẹ́ bá some categories of people mo fẹ́ bá a sọ̀rọ̀ lẹ́yìn mo fẹ́ gbà ní mọ́ báyàwó wà ní òkèèrè ni o wà lamẹ́ríkà o wà ní UK. Wọ́n sọ̀rọ̀ bí ìlú ṣe le tó Nàìjíríà oníkíni àwọn ọmọ Nàìjíríà yẹn gan ọ̀lẹ ni wọ́n ìwà wọn ò dáa kìnnì kan ṣé Tinubu ni Tinubu kò president gọ́ọ̀mẹ̀ntì kan ní problem kìnnì kan ó dẹ̀ ti gbàgbé wípé Nàìjíríà yẹn gan ìwọ́gun ò lè gbé bẹ́ẹ̀ ọmọ ẹ̀ ò sí Nàìjíríà ìyàwó ẹ̀ ò sí Nàìjíríà but you are supporting evil back home you are supporting bad governance in your homeland. Ó dẹ̀rọ wípé ó ní kú sí ní àjò pé níjọ́ kan ó máa padà lọ sílé. À ń sọ bí Fúlàní ṣe ń jí àwọn èèyàn wa gbé tí wọ́n ń pa àwọn èèyàn wa. You have no input of how things will get better because you feel you are safe in another man's country. Ó dẹ̀rọ kó ro dáadáa. Now let me talk to our pastors and our imams and alfas and our babalawos. You see, ẹni tí Ọlọ́run máa rán gbogbo àwọn ìránṣẹ́ tí Ọlọ́run rán tí a ń ka orúkọ wọn nínú Bíbélì àbí Kùránì Ọlọ́run máa rán wọn ní láti lọ gba àwọn èèyàn wọn là nínú ìgbèkùn. Ẹ jẹ́ ká wọnú Bíbélì ẹ̀yẹn wo èèyàn bíi Esther ẹ bẹ̀rẹ̀ látòrí Moses gan ẹ jẹ́ ká wo Josaphat ẹ jẹ́ ká wo Joseph and so many other people, even our Lord Jesus Christ. God always send them to save a generation, to save their people. Even Jesus gan sọ wípé àwọn lordship of Israel
lọ́lọ́run rán sí. Tá a bá sọ pé Christian ni wá lénìí, we are just atache ni wá o, atache ni wá, àwa gangan kọ́ lọ́lọ́run rán Jésù sí. Let's be factual. Ẹ wà nábì náà, ọlá ànábì wọ́n sì ń jẹ́ títí di èní ní ilẹ̀ Mẹ́kà, ọlá ànábì yẹn. Ṣùgbọ́n kí la rí lẹ́yìn lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń darí mùsùlùmí wa, bẹ́ẹ̀ ṣe máa gbé àṣà wọn, bẹ́ẹ̀ ṣe máa gbé wá sọ́dọ̀ wọn, bẹ́ẹ̀ ṣe máa gbé wá sọ́dọ̀ wa, ẹ̀yin wá káàkiri ẹ̀ tí ẹ̀rú bí ìrántí náà bí ó ṣe máa gba ìdáǹdè. Ẹ jẹ́ ká wá lọ sọ́dọ̀ àwọn babaláwo wa, ẹ̀yin babaláwo wa, ẹ̀yin àràbá wa, ẹ̀yin ọlẹ́sìn ìbílẹ̀ tó yẹ kẹ́ pawọ́ pọ̀ pẹ̀lú wa, ká mọ̀ bá ṣe máa gba orílẹ̀-èdè wa, ká mọ̀ bá ṣe máa gba ìlú wa, ká mọ̀ bá ṣe máa gba orílẹ̀-èdè wa tá a máa di òmìnira lọ́wọ́ òyìnbó amúnisìn àti Fúlàní. Kí lẹ ń ṣe? Ẹ̀yin gan lẹ máa tún ṣògùn fún àwọn olóṣèlú yìí, ẹ̀yin gan lẹ ń bá wọn gbẹ́bọ pé nǹkan tá a fẹ́ ṣe ò ní ṣe ṣe. Ẹ̀ẹ́dẹ̀rú kẹ́ ronú àtúbọ̀tán, kẹ́ ronú àtúbọ̀tán. Ẹ̀yin ó jẹ́ fún àwọn tí wọ́n jẹ́ olórí ẹlẹ́sìn wa o, because ẹ̀yin tẹ́ ṣì ń gbàdúrà fún Nàìjíríà. There is nothing like Nigeria. God never created Nigeria. There is no Nigerian people. There is no Nigerian land. There is no Nigerian culture. There is no Nigerian food. There is no Nigerian language. Nigeria gan ò nílẹ̀ torí tẹ́ bá lọ sí East, ọmọ Igbo a máa sọ fún yín pé this na Igbo land o. You know say na Igbo land dey sha. Tẹ́ bá lọ sílẹ̀ Hausa, wọ́n máa sọ fún yín pé na Hausa land be this, na Arewa land. Tẹ́ bá wá sílẹ̀ Yorùbá náà, a máa sọ fún yín pé lẹ̀ Yorùbá rẹ̀. Yorùbá tẹ́ máa sọ fún yín pé na we get Lagos. Ilẹ̀ wa ni Lagos. Ṣé ti wá rí wípé Nigeria has no land. Nigeria has no land. God has absolutely nothing to do with Nigeria. Àwọn amúnilẹ́rú wọ́n wá, wọ́n sì sọ ibìkan ní orúkọ, wọ́n sì ń gba owó lórí ẹ̀. Inú tí yín wá ń dùn wípé ẹ̀yin wọ́n bí yín sí Nàìjíríà, ẹ̀ sì rò kẹ́ ẹ jẹ́ ká gba orílẹ̀-èdè wa. Why are we deceiving ourselves? We are never the same people. I remember during COVID, a máa ń ṣe drive-through ni. So ìjọ kan mo ń gbọ́ mo lọ sí school, mo ṣe ń ṣe drive-through. So one of the teachers tó ń direct mọ́tò, ó kàn look at me náà ni, oh, you Nigeria? Mo ní yes. Ó bá ní Kedu, mo bá ní Ọ̀dìmà, nítorí pé mo mọ Ìgbò yẹn. Bí mo ṣe sọ yẹn tán, she smiled. Ó bá tún sọ Ìgbò mi, ọkọ tàbí kàdàkàdàkàdà. Ó bá sọ, mo bá dìgbò mi bá lè sọ̀rọ̀ mọ́. Ó bá ní answering me. She was expecting an answer. Mo wá ní no, pé mi understand nǹkan tó sọ. Ó bá ṣojú báyìí pé what do you mean? Mo ní yes. Ó ní are you not a Nigerian? Mo ní I'm a Nigerian. Mo ní but that is Igbo. Mo ní I'm Yoruba. She got confused because Nigeria ń rò wípé gbogbo èdè kan náà là ń sọ ni pé ó yẹ kí n gbọ́ nǹkan tó ń sọ ara nǹkan tá à ń sọ nìyẹn. We are people. We are different nations. We are not the same people. Why are we deceiving ourselves? Our culture differs. Tí n bá lọ sí party níbí, tó bá ti jẹ́ party Yorùbá, ẹ̀yin náà máa mọ̀ nípa múra wa, nípa orin tán play. Tí n bá lọ party Igbo, èmi go feel comfortable because orin Igbo náà wọ́n máa kọ culture wọn ni. Why are we deceiving ourselves? Ẹ jẹ́ kí n bẹ́yìn agbèrò wa sọ̀rọ̀. Ẹ̀yin agbèrò. Mo rántí ijọ́ kan tọ́rẹ̀ mi kan tó wá bá mi pé èmi ò rí ni. O máa rọrẹ nǹkan láyé Yànàbà tó ń ṣàgbèrò báwọn jọ parí secondary school l'Ákúrẹ́ ni. Ó lóun ní ìdí láti dọ́jú fún mi pójú dẹ̀ tí ó ń ṣá pé ó wá rán mi létí wípé kò sí ẹni tó jí nìjì ayé ẹ̀ tó ní agbèrò ló ń fẹ́ ṣe. No, ikú ló mẹ́ja kákò condition ni. I know you just want to survive. Nobody plan. Kò sẹ́ni tó gbà tètè jayé ẹ̀ tán lágbèrò ló máa ṣe. Kò sẹ́ni tó plan ẹ̀ situation of things ni. Yes, we understand it, the situation of things. But mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé bẹ́ẹ̀ náà ṣe wà yẹn kò ń ṣe iṣẹ́ tí ẹ lè fi sílẹ̀ fọmọ yín o. Ẹ̀yin náà dẹ̀ gbàdúrà pé bẹ́ẹ̀ ṣe jágbèrò kọmọ yín náà tún jágbèrò. Ṣùgbọ́n ẹ ń ṣiṣẹ́ fún Tinubu àtàwọn olóṣèlú míì. Ẹ̀yin ò sì rántí ní pé ńgbà tí Tinubu tó fẹ́ gbé kọ́ńtrátì Calabar Lagos express road àbí super highway tó lòun ṣe tó fẹ́ gbé jáde contract worth 20-something billion tó kọ́kọ́ sí 18 billion ọmọ ẹ̀ àbí 12 billion ló tẹ̀ kọ́kọ́ sọ dollars. Ọmọ ẹ̀ Ṣèyí àti Ṣàgúrè ìpàdé ẹ̀ ló ní company tó gbé contract yẹn fún. Ẹ̀yin ò dẹ̀rú tán bá fẹ́ ṣe nǹkan rẹ̀ wọ́n rántí yín, ṣùgbọ́n tán bá fẹ́ dà nǹkan rú wọ́n máa rántí yín. Wọ́n tún ti ń prepare yín báwọn Yorùbá nation tó bá ti jáde tẹ́ lọ àtáàkì wọn. O ò dẹ̀ ronú wípé torí ọjọ́ ọ̀la rẹ̀ ni àwa kan ṣe dìde tá a sọ wípé ká gba òmìnira. Ọ̀rọ̀ yìí lọ sọ́dọ̀ àwọn youth wa, our youth. Ẹ̀yin ò rí ní wípé ẹ̀ ń rí ògo yín lò ní Nàìjíríà. Go and check all the people that the Nigerian government has celebrated, whether in sports, whether in academics, whether in research,
whether in music, go and check them very well. One seen in Nigeria, they might go to school in Nigeria, but at one point of time in their life, they left the shore of Nigeria. They might just have used two years in Canada, in America, in Europe, in UK. One was Shogo. Nigeria government, we celebrate with Kinika, but go and check those people. They never made it in Nigeria. Ilu Nigeria, Ilu Pogo ni. I want sorrow Yoruba nation. You have never one time to talk about it. You never. Tí ẹ̀dùn náà mo fẹ́ bí ẹ̀kọ́ ẹ̀sẹ̀ kan tí ò bá tẹ̀ ń ṣe ipò rí tiẹ̀ ò pé ìgbó tọ́gì àbí mo gbà fún ẹ. Sórí èmi tí mo ń sọ̀rọ̀ yìí èmi náà lọ sí skul èmi ò ṣe tọ́gì ṣùgbọ́n ṣé mo ní agbára láti lọ fèsì Nigerian army ṣé mo lágbára láti lọ fèsì Nigerian government ṣé mo lágbára bó tiẹ̀ wẹ́ pé mo fẹ́ kí n ràn mí kí ó gba ìdáǹdè lọ́wọ́ amúnisìn ṣé mo ní agbára ẹ̀ ṣé kò ń ṣe irú èèyàn bí Ìgbòho ni Ọlọ́run máa lò tó jẹ́ wípé ó ní agbára Ọlọ́run dẹ̀ dá bẹ́ẹ̀ ni ṣé kò ń ṣe eré èèyàn bẹ́ẹ̀ yẹn ni àwa ni ó kàwé ẹ mọ̀ pé ó kórè ọgbọ́n ó dẹ̀ gbọ́n ju gbogbo yín lọ. And that was a shocking thing when I saw this guy tó pe rẹ̀ Dr. Abati ẹlẹ́sìn ó lanu gbàgà Arise TV ó ní Igbo is an illiterate that illiterate. I was shocked. Ìwọ Abati ó ń pe Igbo ní illiterate ó dẹ̀ mọ̀ pé ẹrú ni ìwọ Igbo tó mọ iyì freedom ìwọ tó ń ṣògo nínú slavery ọ̀kan tá ìmọ̀ràn kúkúkú that guy is an illiterate. Nítorí pé to your small skull and to your small mind ẹni tó bá ti lè ń sọ English tàbí tó lọ sí 4 walls of buildings of school òní elite òní literate àánú ẹ̀ ò ṣe mí. Now back to our youth. Let me tell you one thing. Some of you are influencers, but you have never talked anything concerning Yoruba nation. You know, because you don't want to offend some people. You don't want to be seen as a separatist. Ọ̀pọ̀lọpọ̀ yín gan ló tẹ́ ń pè wá separatist. Láì mọ̀ pé we are not. We are not separating going anywhere. We are on our land. But let me tell you something. It's because you are making money in Nigeria, right? But ìwọ dẹ̀ ronú wípé inú ìyà ló wà. All the people that own your platform, Instagram influencers, X influencers, Facebook influencers, don't you know that people like you, younger people like you, they want to share app yẹn. Tó bá delay ní tó bá sọ pé àwọn fẹ́ shut down app yẹn kọ́, that you won't have access to it again. Because the source of your income is dependent on someone else's innovation. Adenika gborílẹ̀-èdè wa. So that, you know, some of you mi ní lè play vn yẹn tán ó ti yé mo kí alára mo kí ajẹrò mo kí ọ̀gbọ́n àga ojú òní tí wà ní ròǹgbé sọnù bí ó ṣe bí ọmọ àkọ́kọ́ ná ẹ̀yin ọ̀dọ́ wa nílẹ̀ Yorùbá ẹ̀ẹ́dàgbà ẹ̀dògbò ọba tó níyín á pa yín mọ́ á dẹ̀ lò yín sábàbí láti gba àwa àyà yín lóko ẹrú mo kí gbogbo wa Yoruba nation are no going back. Tá bá sọ pé àwọn fẹ́ kó wa lọ síbi kan kò sẹ́ni nǹkan tó ń kó yín lọ. Orí ilẹ̀ wa la wà. Àná a fẹ́ dá dúró, a fẹ́ gbòmìnira. Ìwọ ẹ̀yin ọ̀dọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ bá yín sọ̀rọ̀ kí n tó lọ sórí pastor kí n tó lọ sórí àfáà kí n tó lọ sórí babaláwo. Ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin ọmọ wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa. Ẹ̀yin ọ̀dọ́ tí ẹ bá ti gbọ́ pé agogo mega rally ti lù pé wọ́n ti bẹ̀rẹ̀ mega rally ẹ tú jáde lọ́pọ̀ yanturu o àní kẹ́ ẹ gbébọn dání o àní kẹ́ ẹ kó ìgò àní kẹ́ ẹ kó àdá àní kẹ́ ẹ mọ́bẹ àní kẹ́ ẹ mú gi pondo rárá peaceful rally òun la fẹ́ ṣe tó fẹ́ lọ peaceful a fẹ́ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba a fẹ́ jà fúnra wa a fẹ́ gbara wa lóko ẹrú ìyà yìí ti tó gẹ́ tí wọ́n bá wá sọ pé mega rally kóbìnrin bọ́ta kọkùnrin bọ́ta oyún inú àṣẹ ẹ̀dí last chance òun la fẹ́ lò yìí bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kí ọ̀la àwọn ọmọ yín rí òun ní kẹ́ ṣe tú síta tó bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kí àtúbọ̀tán ti yín gangan ṣe rí òun ní kẹ́ fi béèrè ẹ̀tọ́ yín lọ́wọ́ ìjọba ọmọ wa ló wà ńbẹ̀
wọ́n náà ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi lè kẹ̀ sí di ẹlòmíì bàbá Bọ́lá Ahmed Tinubu jàgàbọ̀ ọ̀fà èdè owóòdù tọ́ra àti gbọ́dọ̀ sọ pé Áfíríkà nìkan bàbá ẹ̀mí yẹn á gùn pẹ́ fún wa fọwọ́ páwú fìrè gìjòbì ní kú jọ̀ọ́ tí àwọn ọmọ wa bá jáde tí wọ́n bá béèrè ẹ̀tọ́ wọn bàbá ẹ má ní kí sójà kankan kan àrá sí wọn jọ̀ọ́ ẹ jẹ́ ká fi ọ̀wọ̀ fúnra wa gómìnà gbogbo ilẹ̀ Yorùbá ẹ má sọ pé kí ọlọ́pàá tàbí sójà kan tàbí àmọ̀tẹ́kùn kan tàbí kankan kan lọ àrá sí wọn ẹ̀tọ́ wa ni ká béèrè nǹkan tá a bá fẹ́ lọ́wọ́ ìjọba ẹ má sọ ọ́ di nǹkan míì mọ́ wa lọ́wọ́ nítorí tí ọlọ́pàá bá ti ń harass àwọn tí ò yẹ kó jagbà abẹ̀yìn ni ẹ̀yin ọ̀dọ́ ẹ jáde síta yanturu ẹ má sọ pé kò kàn mí last chance òun nìyí tá a fẹ́ ṣe yìí àmọ́ ṣá tí last chance yìí tẹ́ ẹ bá ti jẹ́ kó sèso rere tẹ́ bá ń gbọ́ lé lọ tarara ilé ló lọ tarara Yorùbá relé o ilé ló lọ tarara Yorùbá relé o ilé ló lọ tara bó bá dọ́rùn wo ṣe ròyìn bó bá dọ́rùn wo ṣe ròyìn òun àwọn ìjọba ṣe fún bó bá dọ́rùn wo ṣe ròyìn Yorùbá ṣe ròyìn ẹ má jẹ́ kán kọrin yẹn fún wa ẹ̀yin ọ̀dọ́ ọ̀la yìí ló jẹ wá lógún gbogbo yín lẹ ti di oní content creator online according to my brother ọ̀rọ̀ tí wọ́n sọ ẹ má yẹ kí n sọ òyìnbó sọ ní àfiwé ọ̀rọ̀ tí wọ́n sọ fún àkàwé fún àpẹẹrẹ ìjẹ́ tí wọ́n bá pa nẹ́ẹ̀tì lẹ́nìí tí wọ́n shut down network tí ò sáyè content tí ò sáyè pé fẹ́ gbowó lórí Facebook ṣé bí ìlú tí ò dáa ni tí ìlú bá dáa àfikún nìyẹn máa jẹ́ ẹ̀ ní fókọ̀sì ayé yín sí online nìkan pé bẹ̀rẹ̀ ti fẹ́ máa lọ gbowó ẹ̀yin ọ̀dọ́ ẹ jáde yanturu ẹ béèrè ẹ̀tọ́ yín tí wọ́n bá ń sọ pé ọ̀dọ́ ṣe bí ọ̀dọ́ bẹ̀rẹ̀ láti èjìwó sí èjìwó èyí tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ kàwé ẹ jẹ́ kí n mọ̀ bóyá Fákànṣọ́lá náà tiẹ̀ sì wà lọ́dọ̀ ọ̀dọ́ bẹ̀rẹ̀ láti èjìwó sí èjìwó ẹ jẹ́ kí n mọ̀ ní comment section ẹ jẹ́ ká dìde kóyún inú dìde ká ṣe dìde ẹ̀yin màmá ẹ jáde tí wọ́n bá ti pèpè rẹ̀ mẹ́gàràlì gbogbo àjọ máa wà ńbẹ̀ ni ẹ jẹ́ ká béèrè ẹ̀tọ́ wa wàyí o ọ̀rọ̀ mi wá lọ sọ́dọ̀ àwọn àfáà ẹ̀yin àlìwúlà mọ́ wàrà sátú àbíyáyì mo kí yín ẹ kú iṣẹ́ takuntakun Oòduà ẹgbẹ́ yìí kò ní gbọ́dàlẹ̀ ẹ ṣé mo dúpẹ́ Ahmed Jelili wọ́n ló bẹ̀rẹ̀ láti 18 to what 18 to kíni ná lọ́dọ̀ wà ẹ jẹ́ kí n mọ̀ ẹ bá mi fi sí 18 to bóyá to 60 to 40 to 80 ẹ jẹ́ kí n mọ̀ ẹ jọ̀ọ́ ẹ̀yin àfáà Ìfákànṣọ́lá ló ń ṣọ̀tá yín o ṣá ọ̀kọ́ gbogbo gbà ni mo ń sọ mo láìkẹ́ àfáà gan bó lórí burúkú nú yín ni mi ìfẹ́ apanimáyọ̀dánú yín ni mo hate alọ́nilọ́wọ́gbà nú yín ni mo hate ẹni tí ò ní ṣe alẹ́ tí ò ní tàárọ̀ nínú yín ni mo hate 18 to 40 ẹ ṣé mo ti kọjá ọ̀dọ̀ ìyá ni mí àṣẹ Fákànṣọ́lá ti ẹ̀ ti dàgbà Ọlọ́run kan jẹ́ kí ní baby face tí n bá sọ èjì mi ọ̀pọ̀lọpọ̀ máa ń rò pé mo máa ń parọ́ ni àwádẹ̀ ti kọjá ẹni tó máa purọ́ mọ́ age àbí 30 something years àbí 250 wọ́n gbé mi débẹ̀ òjò Olúwaṣọlá Ebenezer wọ́n gbé mi débẹ̀ Bello Àbáyọ̀mí Jímọ̀ wọ́n gbé mi débẹ̀ 18 to 50 18 to 50 18 to 50 18 to 50 18 Ìfákànṣọ́lá gan wà lọ́dọ̀ kò ní dáa mẹ́ni tí ò ní dáa fún ẹ̀yin àfáà ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí Yorùbá tó bá wà nínú àfáà mò ń bá wí o it's not about bóyá àfáà rárá o Yorùbá tó bá wà nínú àfáà òun lọ̀rọ̀ mi yìí máa lọ sọ́dọ̀ ẹ̀ lẹ́nìí ìwọ ọmọ Yorùbá tó bá jẹ́ mùsùlùmí tó jẹ́ àfáà kó gbọ́ ọ̀rọ̀ mi yìí ní àgbọ́wọ̀ ní àgbọ́wọ̀ sínú etí ẹ̀ kó ṣiṣẹ́ dáadáa àkọ́kọ́ náà religion kò bá ohun tó ń jẹ́ ẹ̀yà lọ
tí wọ́n bá sọ pé religion ẹ̀yà wa ẹ̀sìn wa ìkíní kan wa Islam kì í ṣe ẹ̀sìn ilẹ̀ Yorùbá kì í ṣe tìran wa kì í ṣe tribe àwọn gbé wá ni àwọn bàbá wa ó dẹ̀ pé wọ́n dẹ̀ gbà àwọn ọmọdé ṣe kí ni àwa náà tún gbọ́njú a bẹ̀rẹ̀ sí ní jẹ wòtòwòtò ẹ̀ kó tó di pórí ti wá pé àwa wò pa àwọn kan báyìí kò yẹ kí wọ́n lé wa nídìí ẹ̀ nítorí ẹ̀sìn nǹkan báyìí kò yẹ ká sá nítorí ẹ̀sìn nǹkan báyìí tó dẹ̀ ṣe pé ẹ̀yin àfáà mọ̀ pé àwọn nǹkan yín lẹ lò táyé yín fi nítumọ̀ sí àmọ́ ṣá most of èèyàn lẹ ti lé kò nídìí ẹ̀ ẹ bá ṣe bàbá ti ṣe ẹbọ ní àkọ́kọ́ náà ẹ̀yin ọ̀dọ́ ẹ dira ẹ lọ bọrí yín ẹ ṣe àwọn pápá fúrú mi ní ẹ lọ ṣoṣólẹ̀ o torí wọ́n tó bá ṣoṣólẹ̀ tó ṣògùn owó tó bá láàárọ̀ òní lálẹ́ ìwọ tó lọ ṣògùn owó ní tó ń lo ọṣẹ oṣólẹ̀ ní at age of 15 years tó ń lò láti 15 18 20 30 something tó ń lọ lo ọṣẹ oṣólẹ̀ ò ní pẹ́ kú tó bá díta ló sọ Ifákànṣọ́lá ló sọ kò dìgbà tá a bá ń fiṣẹ́ sílẹ̀ fún yín online àgbá òfìfo ló máa ń dún wòmùwòmù àwọn tó ń fiṣẹ́ sílẹ̀ iṣẹ́ wọn balance wọ́n dẹ̀ dúró re tó jẹ́ àwọn ọmọ ọkọ Yorùbá ìsídà you are Muslim or Christian or abalisi tó bá fiṣẹ́ sílẹ̀ tó bá ti finú kan ṣe àwọn tó bá ṣe á jẹ́ fún wọn ẹ̀yin àfáà ẹ tẹ́tí gbọ́ ẹ kú òǹdí òṣì o ìwọ tó bá jẹ́ ọmọ ọkọ Yorùbá má lọ fi Yorùbá nation má lọ fi qualify religion nítorí pé kò jọra wọn Yorùbá nation dúró ìran wa dúró báyìí religion dúró lọ́tọ̀ ni ẹ má máa fi Yorùbá nation kọ́ bọ́dì ẹ gbọ́ àbẹ́ dáhùn ẹ má máa fi kọ́ bọ́dì it's not the same thing ìran dúró báyìí ẹ̀sìn dúró báyìí ni ìran la kọ́kọ́ mọ̀ ká tó di pé àmọ́ ẹ̀sìn àwọn ọ̀ràn wa ti ń practice religion láàrin ara wọn ìfẹ́ náà ń pè lẹ́sìn kì í ṣe dáadáa tẹ́yìn ń bá kiri yẹn o ìfẹ́ yẹn làwọn bàbá wa practice lánàá tó ṣe pé àwa bá lọ́wọ́ wọn tó dẹ̀ ṣe pé àwa kan tún sì ń practice ìfẹ́ náà ìfẹ́ ló gbáyé mi ro ọmọ ológo Àṣàbí mo máa ń nífẹ̀ẹ́ ni tó bá fẹ́ mi ìwọ tó ò bá fẹ́ mi mo máa ń fẹ́ àmọ́ ṣáà tó ń bí ẹ máa bí ẹ kan wá sọ pé irú Fákànṣọ́lá yìí ò ní nọ́ta tó gbó ti tọ́ dání dandan ni kó nọ́ta kí ló fẹ́ fi kún àmọ́ ṣáà wàá jẹrí ọ̀tá Àṣàbí Àdè dandan ni kó jẹrí ọ̀tá nítorí pé Fákànṣọ́lá kí ló ṣe fún wọn tí wọ́n fi ń bínú ẹ òpógún wọn ò bá wọn láàyà sùn kò sí nínú wọn pátápátá tó lè fẹ́ ìyàwó inú níbí ní kílẹ̀ ń rò tẹ́ ń wíjọ ìpín àìṣẹ́ òun ni ó pa alárò ká o Ọ̀ṣun nìkẹ́ máa sọ fún wọn wípé ikú àwọn ni ó pẹ́ já ikú tá a pọ́n sí ni ó kó lóògì níyé èmi ti jáwé kó ṣàlẹ̀ ni o ọ̀rọ̀ yìí àṣẹ máa wọn ọ̀tá mi lórí láṣẹ Èdùmàrè ẹ̀yin àfáà tẹ́ ẹjọ́ ọmọ ọkọ Yorùbá ẹ jẹ́ kó rí yín pé kọ́pọlọ yín fapo ẹ rí ìran yín ní bàbàrà ẹ jẹ́ kí ìran yín jẹ yín lógún ìran yín ò kì í ṣẹgbẹ́ religion is it that you are Muslim or Christian ìran ẹ tribe ẹ ẹ̀yà ẹ kì í ṣẹgbẹ́ religion tó gbé wá fún ẹ tó gbà sódì torí ẹ tọpọlọ ẹ ti torí ẹ tó ti yí tó mọ ẹbí tó mọ ará tó máa gbà ẹ̀sìn tó gbà kò jẹ́ kó máa gbà kò bọ̀wọ̀ fẹ́ gbà kò jẹ́ kọ́pọlọ ẹ kó function kórí ẹ pé àwa máa jẹ́ ẹ̀tàn ìyá láyà yín lè mi Ifákànṣọ́lá ni tí ò rújú rárá Àṣàbí Àdè ọmọ Yewa tọrọ yè aka Ọ̀ṣun nìkẹ́ Ìgbòho ṣà ọmọ Ìgbòho Àṣàbí tó ṣàdọ́là o aláṣàbí ẹ lọ wọ àwọn Àṣàbí tó wà online kò sólóṣì nínú wọn tàbára rí Àṣàbí tó wà lórí ilẹ̀ tí ò sí online Àṣàbí tó bá lọ sùn bá jẹ lórí ilẹ̀ ẹ jẹ́ kó yé pé kì í ṣe Àṣàbí tó ń blé ó ń blé ẹ̀yin àfáà religion ẹ má jẹ́ kó gba ohun tó ń jẹ́ ìran yín lọ́wọ́ yín Kùránì náà sọ pé ẹ má jẹ́ kí okùn ẹbí kó tọwọ́ yín já ìrìn àjò Yorùbá nation mi ló tún délẹ̀ yìí o èrò ọkàn wọn yín ni pé ẹ ti gba wọlé Yorùbá nation ò lè kú nítorí pé ọba tó ní wá ti pín wọ already ètè lẹ fi dà wá pọ̀ religion lẹ fi dà wá pọ̀ ìkà lẹ fi dà wá pọ̀ kẹ́nìmánì lẹ fi dà wá pọ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ lẹ fi dà wá pọ̀
ìwọ tó bá wà nínú mùsùlùmí tó jẹ́ àfà kó jẹ́ kó rí ẹ pé kọ́pọ̀lọ́ ẹ ṣiṣẹ́ má sọ̀rọ̀ òdì sí ohun tó ń jẹ́ Yorùbá nation nítorí pé ohun tó máa bí ẹ orí ilẹ̀ yìí ló gbé ló fi ṣeun rere ó jẹta lórí ilẹ̀ yìí ó jẹpo lórí ilẹ̀ yìí tí o bá sọ wípé mùsùlùmí ni ẹ kò sẹ́ni tó gba ẹ̀sìn lọ́wọ́ ẹ ìran là ń jà fún pé kí àrọmọdọ́mọ wa kán má joyè akéwùgbà báárà bẹ́yìn ṣe ń káàkiri bẹ́ẹ̀ ṣe ń tilé sílé tẹ́ẹ̀ lọ ṣàdúrà fáwọn èèyàn ẹ̀yin tó yẹ páláwò kù ní tó yẹ kán ṣàdúrà fún tẹ́ẹ̀ fẹ́ lọ jókòó àdúrà fún yàn. a fẹ́ kí àwọn ọmọ tiwa náà joyè horo sí horo kán máa tọ́lé kiri kán máa tọ́lé olówó kiri àfẹ́rú ẹ̀ a fẹ́ káwọn ọmọ wa dúró lórí ẹsẹ̀ wọn báyìí kí wọ́n gbàgbọ́ pé iṣẹ́ lóògùn iṣẹ́ la fi ń dẹni gíga bí a kò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ là ń rí bí a kò bá rẹ́ni gbẹ́kẹ̀lé àtẹramọ́ṣẹ́ ẹni ìyá rẹ̀ lè lówó lọ́wọ́ bàbá rẹ̀ sì lè nẹ́sí lẹ́kan tó bá gbójúlé wọn ó tẹ́tán ni mo sọ fún ẹ ohun tí a kò bá jìyà fún ṣé kì í pẹ́ lọ́wọ́ rárá ohun tó a bá fara ṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹni. a fẹ́ kí àwọn ọmọ yẹn kí wọ́n dúró lórí ẹsẹ̀ wọn kí wọ́n mọ̀ pé iṣẹ́ là ń ṣe ká tó lè là èèyàn kọ́kọ́ máa jìyà kó tó jọrọ ni kì í ṣe ìtọ́ máa lọ kéwú wọ́n lọ sáfíìsì wọ́n lọ ífúsì wọ́n lọ sí mọ́dírásà wọ́n lọ gbá kálukú wa kó àlùbọ́sà agbádá sọ́rùn bí àpò àlùbọ́sà tí ò sí knowledge tí ò sí pé kí ni mo fẹ́ fi kí ni mò ń process fún future mi lọ́la àfẹ́ ìgbé ayé tẹ̀yìn ń lò lẹ́yìn ọmọ Yorùbá tẹ̀ já àfà ìgbé ayé tẹ̀ ń lò àfẹ́ kẹ́ fi sílẹ̀ fáwọn ọmọ àfẹ́ káwọn ọmọ yín káwọn náà lè dá pàṣẹ àfẹ́ kọ́ máa tójú bọ ní onílé kiri àfẹ́ kí wọ́n joyè akéwù tọrọ jẹ akéwù gba báárà akéwù ṣe bá bí àlà àṣírí ààbò àfẹ́ kì í ṣe pé bí iṣẹ́ wà yìí mi hate Islam o mi hate Christianity o bẹ́ẹ̀ ni mi hate ṣẹ̀ṣẹ̀ bọ̀rọ̀ mi ilé nítorí ẹ bá máa pé ó máa pé tọpọlọ ẹ bá fẹ́ fapò àfapò tọpọlọ ẹ bá fẹ́ function àfunction tó bá lè ṣe pọpọlọ ẹ bá fẹ́ dàrú tí ò ní ṣe tò mọ́ èní ló máa mọ̀ kí ló ń ṣe yín tó ṣe pé ẹjọyè agbẹ́sìn lórí pàǹtètè tẹ́ ẹ gbàgbé ìran yín táyẹ bá ti wá rẹ́nìkan tó sọ pé òun religion o I'm a Muslim o my religion say first o my religion first before everything o before anything o my religion ṣe kìíní kan my religion the best o ẹ lọ wò ó dáadáa nǹkan ń ṣe ó nárùn ọpọlọ ṣé China ṣé wọ́n promote religion tó ṣe pé àwọn ni wọ́n ṣe fóònù tájọ fi sọ̀rọ̀ yìí ṣé China ṣó promote religion àwọn náà ṣe mọ́tò náà ṣe aeroplane náà ṣe everything ṣé China ṣó promote religion ẹwà àwọn ọmọ wọn ẹwà àwọn ọmọ wọn ẹwà àwọn ọmọ ayé technology náà ń lò lọ ẹ̀yin àfáà ẹ kú nídìí nǹkan tá ẹ̀ ń fa kiri kò gbèyìn rárá ẹ padà sáyé tuntun ẹ padà sípìlẹ̀ àwọn bàbá títàná bí wọ́n ṣe jẹ́ àfáà tó wọ́n ní sí alẹ́ wọ́n ní tàárọ̀ wọ́n ní tọ̀sán wọ́n ní tòru wọn ò jọyè pé àwọn politician ní ká lọ ṣàdúrà fún kán tó débẹ̀ ṣe bẹ́ẹ̀ láti gbà tẹ́yìn ti lajú tẹ́ ẹ wò pé àwọn bàbá tàná ṣiṣẹ́ kalẹ̀ fún yín ẹ wá dúró lórí ilé ni wọn ẹ̀yin ti tẹ̀ ní ẹ wá wò pé lè politician tí wọ́n bá ti fún yín ní 20 million bọ́n bá débẹ̀ wọn bá àmá ṣe kankan àrọ́mọdọ́mọ yín á padà jìyà àfi tẹ́ ẹ bá tún bá nítorí pé ìṣẹ̀dá àwa tá a jẹ nínú owó tí wọ́n fún yín yẹn àwa náà ń fìyà jẹ àwa náà ń ní lára àwa náà ń febi pa àwa náà ń palẹ́kún àwa náà ń rán ní náà sọ dìdàkudà náà fi ṣẹ́ṣọ́ ògúnròdo. ẹ̀yin àfáà ẹ jẹ́ kó rí pé kọ́pọlọ yín function kó fapò gan Yorùbá nation kì í ṣẹgbẹ́ religion o ìran títí wá torí wọ́n gbé religion wá bá wa ni àwọn bàbá wa dẹ̀ ti ń ṣe religion wọ́n gbà pé Olódùmarè lọ́ba tó lè pani ló lè jani ló lè jini ló lè pani Olódùmarè náà ló dẹ̀ fi àṣẹ ewé àtẹgbò sẹ́nu Ọ̀rúnmìlà àtòdúdúwà tó mọ̀ pé ewé ọ̀là lélẹ́yìí ewé ọ̀mísímísì ewé kìíní lélẹ́yìí ewé ọ̀gẹ̀dẹ̀ ewé ìbẹ́pẹ ewé gúre ewé efirin ewé àbámọ́dá ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì tó tó láyé yìí ò sí àwọn bàbá wa ti ní kán tó gbé religion dé kí ló wá dé tẹ̀yìn tèní tẹ̀ wá sásábẹ́ religion tá a dẹ̀ mọ̀ pé ọ̀sìnwó ènìyàn ni tá a mọ̀ pé olórí burúkú ni tá a mọ̀ pé ẹni àìjírí ẹni àìjíkọ ẹni àìjírí padà lọ́sùn ni tá a dẹ̀ mọ̀ pé dààmú àdúgbò lẹ jẹ́ kí ló dé tẹ̀ sásábẹ́ religion tẹ̀ wá ń sọ pé ẹ jẹ́ nǹkan kan tẹ́ ẹ̀dẹ̀ jẹ́ nǹkan kan lójú aráyé talkless of ojú ara yín
wọ́n wá ń wò yín láwò sunkún ẹ wá ń wòra yín láwò rẹ́rìn Yorùbá nation mi mẹ́gàràlì tó ń bọ̀ yìí tẹ́ ẹ bá dúró pé ẹ̀yin náà support pé kàn ṣe nǹkan kan fún ìran yín láṣẹ Elédùmarè gbogbo ọmọ tó bá tara yín jáde báyìí eléyìí ní náà máa pàdé títí ayé gbogbo ọwọ́ tó bá wà nínú Islam tó ọjọ́ ọmọ ọkọ Yorùbá mi sọ wọ́n máa lé ó tí wọ́n ń gbélé yìí sọ̀gọ́ta tó ń gbénú ilé tí wọ́n ń sọ̀gọ́ta ó tó ṣe pé ìgbé ayé wọ́n fi ẹ̀sìn bojú ni wọn dẹ̀ ṣe Yorùbá bọ̀ wọ́n ti rò pọ̀ mọ́ wa àwọn bàbá wa àná yẹn wọn ò jẹ́ ká mọ̀ kí ló ń ṣẹlẹ̀ ṣe understand wọ́n ti rò pọ̀ mọ́ wa tí àwọn tí wọ́n ń ṣe Yorùbá tí wọ́n bá ń sọ̀tàn tàbí tí wọ́n bá ń pòwe ẹ rò pé we are all the same ni wá but not kò rí bẹ́ẹ̀ àníwò tó bá jọ ọmọ ọkọ nínú àfà tó bá jẹ́wọ́ náà bá sọ kó wọlé alúà ká tún lè dàrú ẹlẹ́ẹ̀kejì gbogbo tó kójú á dàrú lójú ayé ẹ o àṣẹ́gun kóṣe tìlákọ̀ṣe orí bí òṣè bẹ́ẹ̀ o àbátálágẹ mọ́ bá dá òun lò ṣòkè ń gbà o kóṣe tìlákọ̀ṣe àrígi ṣẹ́gi yín tó bá ṣẹ́gi ẹ máa forí ara yín rù ni ẹ̀yin àfọ́ olórí burúkú yẹn ẹ máa padà fojú sunkún gbogbo ọmọ tó tara yín jáde ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá tún lọ èyí tẹ́ ẹ ṣe láti forí jì yín ẹ má padà sí díẹ̀ tẹ́ ẹ bá tún lọ jókòó lórí burúkú nítorí Yorùbá nation ilẹ̀ alanu gbé yín mi lójijì a gbé gbogbo ohun tẹ́ ẹ bá gbé orí ẹ̀ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápò oore táráyé pè lálápò ọ̀kà á fi ilẹ̀ alanu á gbé yín mi kà ló orí àfọ́ àmúṣiwà nítorí pé ẹ máa ń bìlí pé ọ̀dẹ̀ ni wá àdẹ̀ ń ṣọ̀dẹ̀ à ń ṣàlọ̀ ṣáájú ìjà ni ẹni àfáà tó jọ ọmọ ọkọ Yorùbá tó o bá darapọ̀ mọ́ rálì tó bá jẹ́ wọ́n rán ẹ wá ni o máa padà gbé nǹkan jẹ fúnra ẹni o máa fọwọ́ ara ẹ fi para ẹni láṣẹ Èdùmàrè ìwọ ọ̀tá tó papọ̀ lánàá tá a mọ̀ pé ò kì í ṣe ọmọ Yorùbá tó jí ọmọ Fúlàní ní ẹ́ tàbí ọmọ bẹ́ríbẹ́ tàbí ọmọ ọgbá tàbí ọmọ àwo ẹni ẹ̀yà tó nǹkan ti lè wá tó wá darapọ̀ tó wá mú páàsì wá sílẹ̀ láṣẹ Èdùmàrè kì í san fẹ́ san kì í wọ̀ fẹ́ wọ̀ ìgbésí ayé ìnira ló máa bá kú o tàbí wọ́n tó ṣì wàánú wa lẹ́nìí tó ń ṣe bí èèyàn gidi tó ń lọ gbá tó ń lọ òkè tó ń lọ ọlẹ̀ tá a dẹ̀ mọ̀ pé Fúlàní ní ẹ́ tá a mọ̀ pé o kì í ṣẹ̀yà Yorùbá tó ṣe pé bó ṣe fẹ́ tú wa ká ló ṣe torí ẹ̀ papọ̀ mọ́ wa láṣẹ Èdùmàrè ọba tó ní wá gbéṣẹ́ tó ní lè ṣe tán lé ẹ lọ́wọ́ o àṣẹ́gun mo sì tún ń bọ̀ lọ́dọ̀ ẹ̀yin àfà ẹ jẹ́ kí n dá ti yín lé bẹ́ẹ̀ ẹ̀yin pásítọ̀ ẹ̀yin àrólé Jésù ọ̀rọ̀ kàn yín o praise the Lord hallelujah praise the living Jesus hallelujah Jesus good all the time Jesus good all is well àwọn títí yín nìyẹn ẹ̀yin pásítọ̀ ẹ̀yin kan wà tó yẹ pé olóríire wà nú yín bó lóríire ṣe wà nú àfà o bẹ́ẹ̀ ló lórí burúkú pọ̀ nú tiyín náà bó lórí burúkú ṣe pọ̀ nú àfà ṣé ẹ mọ̀ pé gba Yorùbá nation bẹ̀rẹ̀ lánàá ẹ̀yin olórí burúkú kẹ̀yin onírun mẹ́ta lórí mẹ́rin tẹ́ sọ pálágbára ni yín a padà discover pé ẹ gbá wa ni láṣọpá yín lẹ jẹ gbogbo ohun tẹ́ ẹ bá kójọ nírìn àjò Yorùbá nation tẹ́ ẹ fi tàn wá ó máa tójú yín ojú ayé báyìí ló máa fi bàjẹ́ ló máa fi tẹ̀rì láṣẹ Èdùmàrè gbogbo ohun tẹ́ ẹ jẹ lọ́nà ìnẹ́tọ̀ lẹ́yìn pásọ̀ tẹ́ ẹ wá sí ìrìn àjò Yorùbá nation tẹ́ ẹ wá gbá wa tẹ́ ẹ máa polówó ọṣẹ eléyìí òka kiri kan lélẹ́yìí abẹ́lọ́bá yìí ṣògùn kiri kan àfọ ogun ṣe é mọ́ o tọ́lá discover pọ̀ lórí burúkú ni yẹn ń kàn wá ẹ̀ ń gbá wa ni àti dúró lórí agbára táwọn bàbá wa fún wa àgbògùn lọ́wọ́ pásítọ̀ àgbògùn lọ́wọ́ àfà olórí burúkú ni yín olórí burúkú ni yín olórí burúkú ni yín orí mànàjí ẹsẹ̀ lòṣì wà ní yín gbogbo ohun tẹ́ ẹ kójọ nírìn àjò Yorùbá nation ẹ máa padà sunkún ni gbogbo àwọn tẹ́ ẹ gbá tẹ́ ẹ gbowó lọ́wọ́ wọn tẹ́ ẹ gbọ́ lọ́wọ́ àwọn diaspora tẹ́ ẹ sọ wọ́n dẹni tí ò nígbàgbọ́ nínú anybody mọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo ibi tẹ́ ẹ bá ń dí ẹ máa tẹ́ ni ẹ tẹ́ nílé o ẹ tẹ́ lóko ń bí tó bí yín sí o ẹ tẹ́ débẹ̀ ẹ máa tẹ́ káàkiri ni rágbàràgbà ní ṣe wé àràgbà láṣẹ Elédùmarè ìwọ pásítọ̀ tó wá sí ìrìn àjò yìí
èyí tó ti ṣe lọ yẹn jẹ́ kó jáṣe mọ́ fún ẹ mega rally tó ń bọ̀ yẹn ní pásítọ̀ tó ń bá rán wá bó o bá pé wá ò ní pé lọ wàá padà fúnra ẹ níwọ jẹ ni bàbá mi Adékúnlé Àlíù ẹ káàbọ̀ sórí ètò Aminu Tajudeen ẹ káàbọ̀ sórí ètò mo kí yín Kenny mo kí yín ẹ káàbọ̀ sórí ètò gbogbo wa pásítọ̀ tí wọ́n bá rán wá sí ní àjò rẹ mega rally tó ń bọ̀ yìí ẹ máa jẹ mọ́rọ̀ a máa fún yín ní mọ́rọ̀ gidi jẹ ẹ dẹ̀ jẹ wòtòwòtò pìtìpìtì ayé wa bẹ́ mi yín nítorí pé àwa rò pé èèyàn ni yín a discover pé ẹ faṣọ èèyàn bóra ni nígbàgbọ́ nù bí ìwà àfáà kankan mọ́ nírìn àjò Yorùbá nation kò ní í dáa fún yín òfò lẹ́ṣẹ̀ nígbàgbọ́ nù pásítọ̀ kankan nínú ìrìn àjò Yorùbá nation kò ní í dáa fún yín òfò lẹ́ máa ṣe òfò lẹ́mí olómi ẹ̀fọ́ ṣe òfò lẹ́ máa ṣe ẹgbẹ́ sì lórí ẹ wá fi kàn wá ẹ̀yin olórí burúkú yìí àmọ́ lẹ́bù tẹ́ wà lánàá kí Yorùbá nation tó dé gbogbo ìwádìí ẹni tí ń kọ́lé làǹlàǹlà tí ń lo mọ́tò làǹlàǹlà ẹ̀lúùlù tó fàjò lọ́rọ̀ yín orí ara yín lẹ máa padà fàálé láti Èdùmàrè àníwọ̀ tó gba owó lọ́wọ́ ọmọ ọkọ Yorùbá láì nídìí wàá padà fojú sunkún ara ẹ gbogbo ohun tó bá kójú á dòfo mọ́ ẹ lọ́wọ́ bàbá mi kan pè mí wọ́n ní mega rally tó ń bọ̀ yìí àwọn ò ní gbàgbọ́ nínú ẹ̀ mọ́ pé torí ìgbà tí àwọn tá a ṣe lọ ní 2020-2022 pé àwọn ṣiṣẹ́ takuntakun àwọn náwó àwọn pé bọ̀ ọ̀dọ̀ àwọn olórí burúkú làwọn fọ́ọ̀lù sí wọ́n ní Fákẹ́yìnsọ́lá tó bá ṣe pé rú ìwọ yìí kó ṣe pé o máa lọ ẹ̀ka ń gbà ẹ kárí ẹ nítorí ìgbà yẹn náà gbogbo bó ṣe ń sọ̀rọ̀ àmọ́ wú ìṣì kò jẹ́ ká nígbàgbọ́ nínú ẹ àmọ́ ṣá ìgbà tí gbangba dẹkùn tí kedere bẹ̀rẹ̀ àwọn gbà ọmọ aládé lélẹ́yìí Samuel ọmọ nìyí Olódùmarè ló ń ṣiṣẹ́ Yorùbá nation no going back bàbá mi Adékúnlé Àlíù àwọn èèyàn náà wọn ò ní gbàgbọ́ báwo náà ṣe máa nígbàgbọ́ gbòjó lórí burúkú la kọ́mẹ́rò lánàá bàbá Akíntóyè wọ́n ju àwọn sódò olórí burúkú ẹja ni wọ́n gbé àwọn ọmọ òfò àwọn ọmọ karabani àwọn ọmọ wàlẹ̀ àṣírí àwọn èèyàn díẹ̀díẹ̀ àwa support àwọn èrò ya lọ àwọn èrò ga tán àwọn èèyàn dúró mega rally tó ń bọ̀ yìí ìwọ tó ń bá rán wá àìmọ̀ṣẹ́ ẹ̀kọ́ ọmọrogùn ló mú torí bomi gbóná wàá bó lórí wàá bó nídìí wàá bó lẹ́pọ̀n wàá bó lóko wàá bó lóbò wàá bó lọ́yàn gbogbo èyí tí wọ́n bá rán wá nítorí èyí kan ti tún dúró pé a máa lọ darapọ̀ mọ́ wọn ní láṣẹ Èdùmàrè ọba tó ń tú àwọn àṣírí àwọn àná tó ń tú àwọn ọ̀tá àwọn àṣírí àná bíi tàná látòrí Ọ̀rúnmìlà bàbá wa Odùduwà Ṣàngó Ọya Èṣù Ọláàlú Ifá Ọ̀ṣun gbogbo àwọn Ọbàtálá ọbàtá àṣẹ ọba takuntakun tó táṣírí àwọn ọ̀tá wọn Olódùmarè àtáṣírí àwọn alálẹ̀ àtáṣírí àwọn tó táṣírí àwọn ọ̀tá ànábì lánàá àtáṣírí tó tú àṣírí àwọn ọ̀tá Jésù àtáṣírí gbogbo tí kálukú bá ti gbàgbọ́ tẹ́ ẹ bá ti ṣorí burúkú wá sí mega rally eléyìí tẹ́ ẹ bá ti ṣorí burúkú wá sí mega rally eléyìí ayé yín máa padà ṣàmálámálá ní ikú lè rí ẹ̀ṣẹ̀ fún yín ẹ máa fọwọ́ ara ẹ máa fúnra yín níwọ jẹ ni ẹ máa dìídì ra sọ́ọ̀lẹ̀ wàṣọ ẹ máa iṣẹ́ tó béwúrẹ́ tó fi ń báyẹ̀ ẹ̀sùn ẹ sì máa ra sọ́ọ̀lẹ̀ wàṣọ sápò ìdè tẹ́ ẹ bá débẹ̀ báyìí ẹ wá jẹ́ ẹ lọlé lọ kú sí fúnra ara yín ẹ fọwọ́ ara yín ṣera yín ni alálẹ̀lẹ̀ Yorùbá dìde kó o gbèjà wa gbohùn mi kó o fi ṣàṣẹ nítorí pé ọmọ aláṣẹ ló ń sọ̀rọ̀ ọmọ rúmọlẹ̀ ló ń sọ̀rọ̀ Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòyà ayùn agbẹdẹ kó tó wẹ mọ́ ọmọ ẹ̀ ló ń sọ̀rọ̀ omi ò ọ̀tá ò ẹ̀rí ò àgbá òye ìjẹ́ ò gbogbo ọwọ́ tó bá wáyà fẹ́ ṣèkà ní mega rally tó ń bọ̀ yìí ìyá mi á pọn mi kún ẹ níkùn á pọn mi kún ẹ nínú gbogbo ohun tó bá wà nínú ẹ á ti rò pọ̀ mọ́ mi ò ní lè ṣe nǹkan kan wàá wá padà lọlé lọ kú sí. mo ti sọ ti pásọ̀ mo ti sọ ti tààfà ẹ̀yin pásọ̀ àmọ́ òkú ṣèkà àfẹ́ yín nírìn àjò Yorùbá nation ẹ kórí burúkú ẹ kófò ẹ kádàánú ẹ kágbákò ẹ kó lọ
ẹ̀yin àfọ́ olórí burúkú àfẹ́yìn nírìn àjò Yorùbá nation mọ́ o ẹ kọ́ rí burúkú yín lọ àwọn olórí burúkú wọ́n ṣọrùn gígùn bí ìgò magi wọ́n á ṣẹnu gbásùn yín oríṣiríṣi ọ̀rọ̀ náà sọ ẹlẹ́yẹ sáré ẹ̀gbọ́n kankan Fúlàní àti lọ ṣe báyìí àti ṣe gbá àti lọ ṣàdúrà gbogbo àdúrà yín a discover pé ó gbà nítorí ẹ̀fínú kan ṣe ẹ̀yin tẹ́ ẹjọ́ lọ ṣàdúrà ọ̀hún lánàá ẹ̀fínú kan bára yín ṣe àdúrà yín ò gbà rárá àwọn ẹni ire tó wà láàrin ẹ̀yin àfáà tẹ́ ń jókòó àdúrà fún lóyè Sunday Igboho lánàá tàwọn ẹni ire yẹn afẹ́fẹ́ tí wọn ló fẹ́ sọ́dọ̀ olóyè àtàwọn ọmọ ọkọ tá à ń fi súre àtàwọn ọmọ ọkọ nínú pásítọ̀ náà ẹni ire ló ń jẹ́ káfẹ́fẹ́ yẹn bọ̀ ẹ̀yin olórí burúkú ẹ bà gbogbo ẹ̀ jẹ́ ni. now mo wá padà sọ́dọ̀ àwọn tí wọ́n ṣe Ifákànyìnsọ́lá sáyé ẹ̀yin bàbá mi nínú ìṣẹ̀ṣe làgbà mo ṣe ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yẹ bọ́ ṣíṣe ogbó atọ́ asúrèṣẹ́ ìwòrìwò fún yín ewé a máa jẹ́ ewé àjẹ́ òòṣà jẹ́ ewé àjẹ́ fàṣà bí ọmọ oló òrìṣà jẹ́ fàṣà bí ọmọ ẹ̀yin bàbá mi mo kí yín o ojú òní tì yín gbogbo ẹ̀yin tí ẹ mú igi Ifá dání tí ẹ fi ń ṣe kíni tí ẹ fi ń dáfá tí Ifá fi ń sọre wọn ò ní padà fi yín kófá láṣẹ Elédùmarè gbogbo ẹ̀yin tí ẹ ń da Ifá báyìí tẹ́ ń da kíní Ifá tó ń gbé Ifá janlẹ̀ tí Ifá fi ń sọre Ifá máa sọre sáyé yín gbogbo ẹ̀yin tí ẹ dúró ti Ògún lákàáyé Ọ̀ṣùmọ̀lẹ̀ olómi lẹ́fẹ̀jẹ̀wẹ̀ ònáṣẹ́ lè fi mọ̀ kí mọ̀ bóra gbogbo ẹ̀yin tẹ́ ń pèsè nídìí Ògún tẹ́ ń ṣèṣúre a máa jẹ́ fún yín ló nídìí Ọbàtálá nídìí Ọ̀ṣun ní gbogbo tó jẹ́ ancestors wa tẹ́ ẹgbẹ́ mi lè tẹ́ dúró tì tẹ́ fọkànkan ṣe a máa jẹ́ fún yín ṣé ẹ wá rẹ̀yìn olórí burúkú ọmọ àlè ẹ̀yin tó ṣe pọ́yún ọmọ àlè níyà yín gbé wá fáwọn babaláwo tànà tí wọ́n wò ó wípé kí la ti ń gbọ́ tẹ́ wá padà dàgbà tẹ́ padà sí ní ìṣorí burúkú òfò lẹ́ máa ṣe o bẹ́ẹ̀ ṣe ń da fánù wọn máa padà fi yín kó fani o gbogbo ẹ̀yin babaláwo èké babaláwo kàríkàjẹ babaláwo jẹgúdújẹrá babaláwo ẹlẹ́nu kàṣọ́ọ̀pù babaláwo tí ò gbọ́ fọ́ rárá olórí burúkú ni yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ dín fáńgbà Yorùbá nation ẹ̀yin babaláwo olè tẹ́ wà láàrin wọn gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ lóògùn tẹ́ sọ pé ẹ̀ lóògùn tẹ́ máa lọ lo èédú fáwọn èèyàn lágbára àwọn wò nílẹ̀ Ògún ló máa pa yín ló máa fẹ̀jẹ̀ yín wẹ̀ ayílála ló máa pa yín lùkúlùkú ló máa yọjú yín jẹ ayílála láfẹ̀jẹ̀ wẹ̀ láfẹ̀yìn ẹran yín yílẹ̀ láṣẹ Èdùmàrè ẹ̀yin tó ṣe é pé olè lẹ́wájà nírìn àjò Yorùbá nation ti tànà tẹ́ ẹ bá wálé ní gbogbo ohun tẹ́ ẹ kó dání ló máa ṣe kú pa yín lóògùn tóró lórí burúkú ni yín ìgbàgbọ́ là wá ní adẹ̀ nífẹ̀ẹ́ ràn wá la ṣe bọ́ọ̀ta la ṣe dìde ìgbà táwọn kan bá máa bẹ̀rẹ̀ á ní ṣọ́ọ̀tì ẹ̀ ń fún yín lówó oṣù ni mo ní kò sẹ́ni ẹ̀kan tó sanwó oṣù fún Fákànyìnsọ́lá o lẹ́yìn ẹni pé àjùmọ̀bí òkan tàánú ẹni tó lódùmarè bá ná sí ni ló ṣe ni lóore nípasẹ̀ olóyè Sunday Igboho mo ráàánú gbà ní àná kan bàbá mi kan wà lórí DM mi wọ́n ti wà láti 2022 mi ì bá wọn sọ̀rọ̀ rí ọ̀ǹtì tí mo wá fẹ́ ká sílẹ̀ níjọ́ tí mo ṣe program náà bá wà á ilé san bí o san ẹwọ́ mọ́ ilé san bí o san ẹwọ́ mọ́ o ẹ wo màmá yín ẹ wo màmá yín ìyá yín ó dára nù rárá ẹ wo màmá yín ẹ wo ìyá yín bàbá mi ìbá ní Fákànyìnsọ́lá Ọ̀ṣun ní kí Àṣàbí Àdè ìyà ò ní jẹ́ mọ́ ò ní sunkún mọ́ nítorí pé ọ̀rọ̀ ẹ ó ń ta mí jí ní gbogbo ìgbà bàbá mi yẹn wà nú àwọn tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ yìí o wọ́n dẹ̀ ń dùn mí nú ní gbogbo ìgbà ìdùnnú amadé bá wọn ẹ bá mi ṣàṣẹ inú àwọn tí tolódùmarè yàn ti Fákànyìnsọ́lá nìyẹn àìwá mọ yí àwọn èèyàn tí ò ń ṣèrò tolódùmarè yàn tì mí ṣé nígbà mo fẹ́ ká sílẹ̀ nípa sọ́pọ́ọ̀tì lábẹ́ sọ ni àwọn èèyàn sọ́pọ́ọ̀tì mi gan mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín èmi kọ́ lọ sọ́pọ́ọ̀tì ẹ sọ́pọ́ọ̀tì ọlá yín ẹ sọ́pọ́ọ̀tì àwọn orúmọ lẹ́yìn
nítorí pé tẹ́ ẹ̀ bá nígbàgbọ́ nínú mi ni ìgbà tí mo fẹ́ ká sílẹ̀ gbogbo yín máa sá ìgbà yẹn ni péjì mi tún kún ìgbà máa fi fẹ́ ká sílẹ̀ ṣé mi mo wà ní ṣé 20 kìíní kan follower kọ́ ni mo ní ni ó ti di 80 something follower now ó ti fẹ́ wọ 90k mo mọ̀ pé ẹ̀yin tẹ́ ẹ nígbàgbọ́ nú mi pọ̀ ẹni bá lóun ò gba Fákànyìn Ṣọlá gbọ́ tẹ́ ẹ bá lọ wò ó lè wò pé in the name of religion in the name of pé bó ṣe máa ń sọ̀rọ̀ sáwọn àfa olórí burúkú ni ò dẹ̀ ní fẹ́ràn olórí ire ẹ mọ̀ pé olófo ló máa ń bínú ológo ẹ jẹ́ kí n bọ́ sọ́dọ̀ àwọn bàbá yẹn ṣe rẹ́yìn olórí burúkú tẹ́ ẹ mọ̀ nǹkan kan tẹ́ ẹ sọ pé olóògùn nìyí ẹnu ògùn àfẹ́ẹ̀rì ẹnu ògùn ayẹta apadà discover pa ayẹta tẹ́ ẹ ṣe fún wọn fi pa àwọn ọmọ ọlọ́mọ dànù ní bó ṣe máa pààrọ̀ ọmọdọ́mọ yín nú ayé nìyẹn orí burúkú tẹ́ ẹ ṣe lọ nírìn àjò Yorùbá Nation ti tànà ẹ má ṣe é wálé ni o ẹ má ṣe é wá sí mẹ́gàdàlì tó ń bọ̀ ìtẹ́ ẹ bá pé wá ẹ ní pé lọ o nítorí pé kí ni ìdáhùn ló máa pa hun ẹ máa padà fúnra yín ní móró ẹ máa padà fúnra yín ní wọjẹ ni kí láǹfààní oògùn tẹ́ ẹ ní tẹ́ ẹ gbà wá lóko ẹrú kí láǹfààní agbára tẹ́ ẹ sọ pé ẹ jogún lọ́wọ́ àwọn bàbá yín tẹ́ ẹ fi gbà wá lóko ẹrú tó jórí burúkú lẹ́ ń ṣe òfò lẹ́ ń ṣe kí láǹfààní agbára tẹ́ ẹ sọ pé ẹ ní tó dẹ̀ tójú ayé yín báyìí tí wọ́n gbé ọmọ Adéyẹmọ tí wọ́n lọ tì mọ́lé tí ṣẹ̀dá ayé àti ṣẹ̀dá àwa tá a gbóòtọ́ dání tó gbà á là ẹ wá o babaláwo torí ẹ bá pé tọpọlọ ẹ ṣiṣẹ́ tó jọmọ ọkọ ẹ̀yin ni ẹ súnmọ́ wa ní ìta ń bá lọ yìí o àáfàá tó bá jọmọ ọkọ tí ò ń ṣolè tí ò ń ṣàkéwù gba tọrọ akéwù gba báárà akéwù ṣe bá bí àlá ẹ̀yin ni ká ẹ súnmọ́ nírìnàjò mẹgàràlì tó ń bọ̀ yìí o pásítọ̀ torí ẹ bá pé tọpọlọ ẹ ṣiṣẹ́ tó function ẹ̀yin ni ká ẹ súnmọ́ wa nírìnàjò ìta ń bá lọ yìí o nítorí tẹ́ ẹ bá pé wá ẹ ní pé lọ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ẹ bá wa forfeit Yorùbá Nation tàná nìyẹn àwọn ọmọ yín olórí burúkú tẹ́ ẹ tọ́ àwọn ọmọ tẹ́ ẹ gbé kaná àwọn ọmọ tó kú má kó àmọ̀nà ọ̀run má lọ àwọn ọmọ tó ọ̀mọ̀la àwọn ọmọ tó ń sọ pé wọ́n ti believe pé kéwú táwọn ń kéye làwọn fẹ́ fi jẹ́ èèyàn kò ní dáa fún yín sẹ́ wọ́n ti believe pé kéwú táwọn ké o ó sọ̀rọ̀ sáàfà ó ṣe kíní kan sáà who are you what is the meaning of àfà give me definition of àfà àfà means 1000 ẹgbẹ̀rún kan àní kẹ́ ẹ jẹ́ èèyàn ẹ yẹ fi ohun tí ò ṣe qualify kẹ́ máa fi qualify ara yín mọ̀rọ̀ pòrí yín dàrú ẹ àfáà ni wá àfáà là wá wọ́n ní kẹ́ ẹ fá àfáà lánàá ẹ léèlè fá àfáà tí ń wọ mọ́tò ṣéṣe apá yín lẹ fi ra mọ́tò ṣéṣe apá yín lẹ fi kọ́lé ẹ̀yin orí má nàjí ẹsẹ̀ lòṣìwọ̀ ẹlẹ́sìn òsì méjì ẹni Nàìjíríà ẹni àìjíkọ ẹni àjírí padà lọ́sùn bomb bastard yín bí tá ẹ bá wọ ẹ jẹ́ kó rí yín pé kọ́pọlọ yín ṣiṣẹ́ o rálì tó ń bọ̀ yìí ẹ̀yin àfáà bẹ́ẹ̀ bá ní láwà ní ewé láwà ní kẹ́ jáde tẹ́ bá jọ ọmọ ọkọ mò ń sọ bí ìṣolórí burúkú àárín yín o ṣe rí pé mo di sídi lọ́wọ́ kan ọmọ ọkọ ni mò ń sọ bí ìṣolórí burúkú àárín yín ṣe rí pé mo díjú kan mo là kan kẹ́ jẹ́ kó rí yín pé kó má pẹ́ máa di bá bí àlà àfọ́ tó bá bẹ́ẹ̀ jáde ẹ múra kẹ́ ẹ wà reliable ẹ wọ jàlábíà yín tó bá dẹ̀ jẹ́ native lẹ fẹ́ wọ̀ wọ́n bá jẹ́ colored ni tó bá jẹ́ white ni anyone lẹ lè wọ̀ ẹ múra bí èèyàn gidi kì í ṣe kẹ́ ẹ wá kórùn gbọ̀n hanu kí gbogbo ẹ̀ dí kókó kẹdà bí ọ̀sìnwó ènìyàn àfẹ́ ní ìta bá lọ yìí ẹ̀yin pásọ̀ tẹ́ bá fẹ́ jáde sùtánà yín ẹ jẹ́ kó funfun èyí tó bá ti kó fáírọ̀sì ẹ má ṣòpò wọ̀ rárá ẹ jọ̀ọ́ torí àwọn pásọ̀ kan wà nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì tẹ́ bá rí ìmúra wọn wọ́n máa wà sexy o bẹ́ẹ̀ nínú àwọn àfáà náà tẹ́ bá rí àfáà mi àfáà kan wà lọ́wọ́ mi àfáà gidi ni tó bá ń lọ kó tiẹ̀ tó lọ sí occasion rárá tẹ́ bá rí irùngbọ̀n ẹ̀ báyìí ó dúdú tó ń ṣáìnì gidi irùngbọ̀n ẹ̀ kì í ṣe àwọn alákatakítí tí irùngbọ̀n ti máa súnkì bí etí aṣọ àwọn olóṣì oníṣẹ́ yẹn tí irùngbọ̀n ti máa dí kókó báyìí irú wọn náà máa sọ pé bá ti ṣe léyìn náà lẹ̀ lọ ẹ lọ wojú wọn bí ojú alábọ̀nbọ̀n bí ojú àwọn ọ̀rọ̀ ọnú igi ìgbà tó ń jẹun tó dáa wọn mú tó dáa wọn gbégbé sí ayé ìrọ̀rùn
ana wọ́n ṣe súnà ni a padà discover pé súnà yín tẹ́ gbé dání òṣì ló jẹ́ ẹ máa ṣe súnà bẹ́ẹ̀ ni àwọn tó lówó nu yín tán ṣe súnà tẹ́ bá rí wọn máa wùn yín mo ná wọn á lè súnà lọ́wọ́ dáadáa ẹ lọ wọ́n kẹ́ wọlé wọn kẹ́ wọṣẹ́ wọn wọ́n wá ń patronize Fákínsọ́lá dáadáa torí yàyín òkèrè rárá nú ayé ó ti yé babaláwo tó bá fẹ́ lọ sí mega rally ẹ wọṣọ tó dáa ẹ má kó àwọn lẹ̀kẹ̀ tó bá gíràn sọ́rùn o ẹ kó lẹ̀kẹ̀ gidi sọ́wọ́ ẹ kó sọ́rùn ẹ wọṣọ tó dáa ẹ bá wa gẹ fìlà ẹ gẹ̀ síbi tó bá yẹ kẹ́ ẹ gẹ̀ sí ẹ ṣáájú ogun fún wa káwa náà tẹ̀lé yín lọ jagun ẹ ṣáájú fún wa tó bá sọ pé aṣáájú ogun kì í ṣogun tí wọ́n yọ̀bọ̀n yàdá aṣáájú pé ó yá ẹ tẹ̀lé mi lẹ́yìn ẹ̀dà ọ̀rọ̀ Yorùbá ní torí ẹ lè sọ pé wọ́n lọ jagun sí ẹ bá bá mi twist ẹ o Yorùbá ló máa sọ pé aṣáájú ogun ẹ ṣáájú ogun fún wa ká tẹ̀lé yín kì í ṣogun tá à ń lọ́jà o ẹ ṣáájú ìrìn àjò yìí ká tẹ̀lé yín ló ń jẹ́ bẹ́ẹ̀. ẹ má jẹ́ ká ṣe ẹlẹ́yàmẹ̀yà yìí tá a ṣe tó ẹ jẹ́ ká ṣe ra wa lọ́kan wọ́n ń pa kúkúrú wọ́n ń pa gúgùn ìwọ tó o bá dẹ̀ jọ ọmọ kọ́kọ́ jẹ́ kó rí ẹ pé má torí religion kò fi ihun tó o bá fi protect ẹ ara ẹ má torí religion kan sọ pé kó o sọnù kí wọ́n náà sọnù ẹ jẹ́ kí n fún yín ní history kan arákùnrin kan onífá ni orúkọ ẹ̀ ń jẹ́ Ifátókí gbogbo ìgbà tó wà nínú Ifá tó bá fẹ́ ṣe ọdún Ifá báyìí ó máa ń ṣe tòdìkọ́ àfa àwábẹ̀ pásítọ̀ àwábẹ̀ babaláwo gbogbo wọn máa dúnú para àdúgbò àtàwọn tó máa wá outside débi pé ó ní mọ́tò rẹpẹtẹ ọ̀kadà rẹpẹtẹ àwọn èèyàn dá mọ́tò jọ sí lọ́dọ̀ tó wọ́n mọ̀ pé lóòótọ́ ni wọ́n mọ̀ pé Fá tó ń ṣe ìfẹ́ òótọ́ ni tó bá dáfá fún yàn rárá ẹ gbàgbé òṣì kò dẹ̀ sí ohun tó gbé kalẹ̀ báyìí fún yàn pé ó yẹ ẹ ṣe báyìí ó máa rí bẹ́ẹ̀ ní láṣẹ Èdùmàrè bìrí ẹ̀kan náà mà ní Fátókí mà sọ pé Ifá ò tó kí fóun mọ́ o pé Jésù ló tó kí fóun o ló bá lóun ti di pásítọ̀ o èrò ọkàn ẹ̀ ni pé gbogbo ohun tó ń ṣe yẹn kó kúkú fi ti pásítọ̀ bojú kó tún lọ bẹ̀ kó tún lọ jẹun tàbí wọ́n brainwash ẹ̀ ìkànnù méjèèjì ló bá ní Jésù tó kí lòun o òun ò ṣe Fátókí mọ́ òun ló bá bẹ̀rẹ̀ gbẹrẹgbẹrẹgbẹrẹgbẹrẹ ṣé ẹ mọ̀ pé bọ́n bá ti bẹ̀rẹ̀ irú Ifá bẹ́ẹ̀ wọ́n á lọ dànù Yorùbá dẹ̀ sọ pé ní tó bá da fáànù la máa fi kó ló bá gbé fáyì wù yìí ó da fáànù ìgbà tí Fá máa padà rí táléètì sí wọ́n padà fi kó Fá mọ́tò kìíní lọ ìkejì lọ ìkẹta lọ ìkẹrin náà wọ́n sọ pé it is well it is well it is well it is well ilé tó kọ́ ìfiripọ̀ ó tà gbogbo ohun tó ṣe ìfiripọ̀ ó tà at the end of the day ó padà sílùú ó ń ṣe bá bí àlà kí ló ń ṣe yín bó ṣe máa rí fún gbogbo ẹ̀yin tó ṣe pé ìṣẹ̀ṣe lẹ fi gùnkè tẹ́ ẹ fẹ̀sì bojú ọ̀rọ̀ yín ìṣẹ̀ṣe ni nkí ni wọ́n pè ní ìwọ tó o bá ti ń mú nǹkan kan tó ti ń lọ́ṣẹ́ tó ń lẹ̀tù tó ń lo lílá tó ń jẹ jíjẹ tó ń jàṣejẹ tó ń ìṣẹ̀ṣe ni ohun tá a bá táwọn bàbá wa ń ṣe ni oògùn ìwòsàn ni orí ẹ ti bàjẹ́ ṣáà sọ pé kì í ṣe oògùn ìwòsàn èwo ló lò tí ò sí ìwòsàn nù ẹ ìwọ tó o bọrí ṣé ò sí ìwòsàn nù orí bíbọ you are a fool orí yóò pè ẹ̀yin lè fẹ́ sọ fún apẹ́já náà dè magolo tó ń pè ní sandy you are born bastard ìwọ tó o bá ti ń fi kinní kan kú kinní kan tó ti ń fún ẹ lánsà ìṣẹ̀ṣe ni a sọ pé ẹ ṣe ṣe bọ̀kọ́ ìwèrè yín máa wá sọ̀rọ̀ ẹ̀ka sọ ẹ̀yin ẹlẹ́bọ̀ ìyá mi Elizabeth Ọbalání alva ìyá ẹ̀ wà láì alva ẹ̀yin ẹlẹ́bọ ni yín ìgbà táwọn ẹlẹ́bọ ṣe báyìí ìgbà táwọn orí yìí ti dàrú ẹ lọ wọ àwọn tó máa ń pa àwọn ẹlẹ́bọ yẹn wọ́n ń ṣe Yorùbá wọ́n ń fi hatred àwọn ọ̀ràn yín sí yín lọ́kàn ni èmi já yín tán lọ́sàn yìí hatred pé táwọn bá ti sọ pé bọ wọ́n máa mọ̀ pé ohun tí wọ́n ń ṣe kò dáa kò sẹ́ni tó gbádùn nù gbogbo wa ń sá life láwà either Muslim Christian ìṣẹ̀ṣe we all the same ni wá àmọ́ ṣá peace wà níbì kan ju bì kan lọ peace wà lọ́dọ̀ àwọn babaláwo inú ìṣẹ̀ṣe ó wà láàrin wọn nítorí pé ohun tó ń gbé dání lára ọmọlàkejì kó rí nǹkan he ni wọ́n gbó títọ́ dání wèrè wà nù tiwọn náà ìsọpọ́n pé inú Islam náà bí Fọ̀dọ̀gá ó ṣe wà Fáríẹ́ngọ̀ wà
oríṣiríṣi ló kún bẹ̀ ẹni ire náà dẹ̀ wà bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì náà ẹni ire wà olórí ibú dẹ̀ wà inside life ni báyé ṣe rí nìyẹn bá ṣe máa manage ara títí dọjọ́ ogbó nìyẹn àmọ́ ṣá mo mọ̀ pé ilẹ̀ Yorùbá máa gbàtú sílẹ̀ ìran wa máa gbàtú sílẹ̀ ní gbogbo ọ̀nà ní gbogbo àyè ìran wa máa gbàtú sílẹ̀ tí wọ́n bá sọ pé Mega Rally yá àparí inú ẹ̀ máa kó bá tòdí ẹjẹ́ o tó bá lọ ṣe bí olórí burúkú tó ṣe bí wèrè tó ṣe bí pé bá pé ìwọ nìkan ló ní Allah tó gbójúlé tàbí ọ̀nà kan ló ní Yahweh ló ní Jésù tàbí wá lọ bìlí pé Ọ̀rúnmìlà tó ń wò yẹn tí bàbá ńlá kú bàbá ẹ̀ nìkan ni wá o ẹ má lọ wá o kẹ bá pé wá ẹ̀ ní pé lọ ẹ gbàgbé mo fún yín lóhùn nìyẹn kẹ jẹ́ kó rí yín pé àwọn National Union Road Transporters àbí báwọn náà ṣe ń pè ẹ̀yin National Union ẹ bá wa dá sí MC Olúọmọ Tàfàṣẹ́gò ìran wa là ń sọ Yorùbá nation lè délẹ̀ kan sọ pé ẹni ṣe National Union ẹ máa ṣe bọ́ máa modernize súùtù lẹ máa wọ̀ lọ bí iṣẹ́ ẹ tún fẹ́ gbọ́ ìwọ tó o bá fẹ́ gbogbo pé àwọn ọmọ kan ń sáré wọ́n ń sáré lé mọ́tò rárá mọ́tò máa bá park àwọn ọmọ yẹn náà máa ṣiṣẹ́ tó máa jáwèé fún wọn ẹ máa neat kò ní sí pé kí wọ́n máa fa gbọ́ olórí burúkú títí táwọn máa ṣe yẹn rárá o ẹ máa wà educated orí yín máa pé ọpọlọ yín máa ṣiṣẹ́ èdè wa ládẹ máa sọ no more I want to go this I want to be this no èdè wa nítorí pé agbára tó wà nínú èdè náà gbà lọ́wọ́ wa ní gbogbo wa ṣe ń dààmú wọ́n gba èdè lọ́wọ́ wa agbára wa lédè wa ṣé ara àwọn òyìnbó ẹ wo bí tán tún bá yọ wọ́n ti ṣe fóònù kan sí tó bá sọ Yorùbá bóyá ti Yorùbá ti ẹwà mẹ́ mọ̀ tó bá ti ṣèdè kan abẹ́ tú sí èdè yẹn tó bá gbédè wọn ṣe ti ríṣẹ́ ṣe ti ráyé àwọn ń wá gbogbo ọ̀nà kí nǹkan fi rọ̀ wá lọ́rùn ẹ̀yin olórí burúkú kan dúró pé kẹ́ máa kówó jẹ kí n tó máa lọ mo kí bàbá wa Jàgàbá o bàbá wa ẹ̀ ní kú ẹ ṣeun ṣẹ́tẹ̀ ń ṣe ní Ṣàngó Ọ̀tà Róòdù o wọ́n pé rí àkànmẹ́ níjọjú láti jọjú wá sí sáìdì ọ̀nà Ifọ̀ báyìí wọ́n ti ń ṣe kànáà ẹjọ́ ẹ bá wa ṣe lọ́tún àtòsí ẹ jẹ́ kí ìlú yẹn ṣe rí ẹ ṣe lọ sọ́nà ìjókòó tójò bá dé fúlòdù omi ó máa ń gbé àwọn èèyàn lọ ni mo náwọn èèyàn bẹ̀ dáadáa ẹ kú iṣẹ́ bàbá Jàgàbá kí ojú òní tì a ò ní rohun gbé sọnù bí ò ṣe bí ọmọ èmi ti sọ tèmi náà o ẹ̀yin tẹ́ ẹ bá ń wò mí mo kí yín ẹ̀yin tẹ́ ẹ tún máa wò mí mo tún kí yín mo kúkú dúpẹ́ tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ tí ò dáa fún mi ní comment section àwọn ọmọ ọkọ Yorùbá àwọn èèyàn máa ń jà gan ní comment section Ọlọ́run wàhálà ìjà yẹn máa pọ̀ tí báwo comment mi máa dárẹ́rìn ni ṣé mi mo ní ojú orí bẹ́ẹ̀ ọba tó ní mí ni ìgbà tá a fi inú méjì ṣe inú kan la fi ń ṣe inú kan máa lò tún dára ẹyẹ inú kan máa lò tún dára àní inú kan ló yẹ ká lo ẹ̀yin ara mi béèyàn bá lo inú méjì Ọlọ́run mi ni ó dá lẹ́jọ́ arínúróde lóòlúwa adákẹ́dẹ́jọ́ lóòlúwa ìwà tó ń kó lè hù Ọlọ́run mi á san fún kó wá láṣẹ Èdùmàrè inú kan là wá ń lò inú kan ló dẹ̀ máa gbé wa lékè kí n tó máa lọ Mega Rally tó ń bọ̀ mo ṣe ládùúrà mo ṣe ní sùúrè mo ṣe ní wúre àní fi ojú sunkún ara wa o láṣẹ Èdùmàrè àgbàlẹ̀ Yorùbá nírọ̀rùn tá a bá sọ ká gbalẹ̀ Yorùbá ìrọ̀rùn gbogbo wa ní gbogbo ẹ̀yin oní content creator gbogbo ẹ̀yin oní blogger ẹ bá wa dá sí Mega Rally kó lọ peaceful ẹ jẹ́ kí gbogbo àjọ gbèjà ara wa tá a bá gbà èyí tó yẹ pé a kàn máa jókòó ti fóònù all the time iṣẹ́ tó máa mú wà but ibi tí fóònù yìí lajú ọ̀pọ̀lọpọ̀ sí ni pé wọn ò fẹ́ ṣe kán tó jẹ content creator yẹn náà dẹ̀ yìí sí o wọ́n á gba ẹlòmíì létí torí káwọn èèyàn lè wò ẹlòmíì á sọ̀rọ̀ fún aláná káwọn èèyàn tó wò kán tó love kán tó share ṣe rí pé dátà tí wọ́n ṣe bọ́n ṣe wò ìtẹ́lẹ̀ náà ń wò yìí ní ìsìn bó ṣe máa rí lọ nìyẹn ẹ̀yin ẹ máa wò ojú òní tiwa oníyanṣe ọlọ́bẹ̀ ṣe àwa tá a jẹ́ akọ́ ìbínú àṣàbí rélé òhò Ifákànyìnsọ́lá àlà àṣàbí ọmọ yẹ wá tọrọ yẹ tọrọ ọtún yẹ
Àṣàbí ikọ̀ ọmọ erin Àṣàbí ikọ̀ ọmọ erin arókè kórè o oréjì kórè ilé Ọ̀yọ́ o ọmọ ọba ṣáni mi o ọmọ ọba ò dáná fojúra o ọmọ Etílápó ọmọ ìyàndá ògo ọmọ ò má bọ̀ lọ sọjà fetí kó láwálé òmùkèrègbè lọ sọ́dọ̀ ìmú la fi pọ̀n mi wálé ṣẹ́rí mú Àṣàbí o ẹ wò mú mi bó ṣe tó orí kí ilé bàbá mi o Ọ̀yọ́ láti ṣe ẹ wá síyé wá Ọ̀yọ́ láti ṣe ẹ wá síyé wá ojú òní tiwa àdírò ń gbé sọnù bí ó ṣe bí ọmọ táńṣó ni ṣé kò ti pẹ́ jù òkè tó 3 la wà táìmì ṣì wà bóyá àti ẹ̀rí ẹnìkan tàbí méjì tó ti ẹ̀ lè pè sórí ètò dátò ti ẹ̀jẹ̀ káwé yẹn aláì ibi tó ń bá yọ sí wa kò rọrùn rárá dátò jẹ́ káwọn èèyàn kí wọ́n lè máa pè sórí ètò mọ́ tábárẹ́ nìkan tàbí méjì tó lè pè sórí ètò tọ́rẹ́ mi ti ń lọ. Àṣàbí ti rèlé o Ìfákànnísọ́lá Àṣàbí mo ti jíṣẹ́ tó lódùmarè rán mi lọ́jọ́ òní o mo ti jíṣẹ́ fún gbogbo aráyé ẹni bá gbà ẹni bá gbà o ó kù sọ́wọ́ gbogbo yín mẹ̀gàrálì tó ń bọ̀ yìí o ẹ jẹ́ kó rí gbogbo yín lọ pé ẹ̀yin ọba wa ẹ jọ̀wọ́ ẹ support wa nítorí pé tó bá délẹ̀ tán wọn ò ní mọ̀ bá wọn ò ní mọ̀ ìjòyè ẹ jọ̀wọ́ ẹ bá wá dá sí kí yóò bá gbòmìnira ní kíákíá oníyẹ̀ṣẹ́ ọlọ́bẹ̀ṣẹ́ àwọn àtàjẹ́ àpá ìbínú mo appreciate yín o gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi subscribe sí YouTube channel mi gbogbo program yìí máa download ẹ̀ síbẹ̀ ń sìn ẹ lọ bá mi wò ń bẹ̀ ẹ bá mi love ẹ bá mi like ẹ túbọ̀ tún máa bá mi share YouTube mi so kan lè bá mi monetize ẹ múrí kan múrí méjì à lè máa fi ṣe data ẹ ti gbọ́ àwa náà ti ẹ lè máa háwó lórí page ẹ bá mi subscribe sí YouTube channel mi Omi Láṣẹ TV ni omi oho omi ṣàlàlà ṣàbí omi oho omi láṣẹ omi oho omi làbúbẹ omi làbúmú ẹnìkan kí n bọ́ mi ṣọ̀tá tí mùsùlùmí bá délé ìjọsìn o wọ́n bomi wọ́n fi bọ́jú wọ́n fi ṣọwọ́ wọ́n fi ṣàlùwàlá o bí kìrìsìtẹ́nì bá délé ìjọsìn o omi náà máa lò fi ṣe gbogbo ohun tó bá fẹ́ ṣe. Oyèwọlé Moshood rárá o my brother ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ṣe rí àwọn kankan máa wà tó pé tá a bá fúnra lóhùn á mọ̀ pé understanding ni understanding lóhùn tá à ń fúnra wa wọ́n ní ṣé bẹ́ẹ̀ ṣe máa bá wa sọ̀rọ̀ nìyẹn náà fẹ́ kọ́ wọ́n nìyẹn tẹ́ ẹ bá gba Yorùbá nation sílẹ̀ àbí báwo ló ti wọ́n ní ṣé bẹ́ẹ̀ ṣe máa bá wa sọ̀rọ̀ nìyẹn tí ẹ bá gba Yorùbá nation bíi sílẹ̀ bíi ìyá àwọn amúgbó ìrí Yorùbá yìí kà dáadáa kò rí bẹ́ẹ̀ ọmọ kan fohùn lẹ̀ ní ọ̀fẹ́ lóhun náà kì í ṣẹni tó mú gbó nìkan ló ń fohùn sílẹ̀ o sábàrí Fákànnísọ́lá tó bá ń kígbẹ́ ẹ wá o ló ṣẹlẹ̀ gangan ẹ jẹ́ ká ṣe nọ́mà bí tá a dé ohun lásán ni agàn fúnra a lè bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ Yorùbá ló nàṣà ló léde our responsible Moshood ṣe ti gbọ́ bàbá mi Moshood Oyèwọlé so bó ṣe jẹ́ ni a lè bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí Yorùbá nation bá dé ta tún máa jó pé àwọn ọmọ Olúmọ dìde ládé àwọn ọmọ Olúmọ yẹ àwọn ọmọ Olúmọ ọmọ aládé àwọn ọmọ Olúmọ ọmọ Ẹ̀gbá Ẹ̀hóyàyà àwọn ọmọ Olúmọ ta tún máa kọrin Yorùbá pé ẹ̀jẹ̀ ń bọ́ lọ́mọ pé òwe ẹ̀jẹ̀ ń bọ́ lọ́mọ pé wa bóyá kò ní pẹ́ kò tó kàn mí ẹ̀jẹ̀ orin Yorùbá la máa kọ́ tá a máa jó ẹ ṣáà mọ̀ báwo ní tíátà ṣe ń ṣe tí n bá dẹ̀ ń jó báyìí mò ń jó gan tí wọ́n bẹ̀rẹ̀ jó tó bá ṣe pé bọ̀ lọ́jọ́ ni Gbàǹjarè o ẹ bá mi wá yàwó bójọmọ kélébé Gbàǹjarè o ẹ bá mi wá yàwó bójọmọ kúlúbú
n ò kọ̀dí nílá n ò kọ̀dí bẹ̀bẹ̀rẹ̀ ìdí àgbẹ̀ ni jù sẹ́wọ̀n ọba kó gbé yẹn forí ìwà. A máa kọrí bọ̀ lọ́jọ́ bó ṣe máa jẹ́ nìyẹn. Ojú òní tí oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ́ ẹ ṣe dátà fún Fákànyìnsọ́lá mo dúpẹ́ ẹ ṣe gan mi ní dátà ni o tẹ́ ẹ bá ń fún mi dátà màá máa ṣe every week màá máa ṣe láàrin ọ̀sẹ̀ náà kò sí dátà tàríìfù ló ti lókè oní 10,000 kẹ̀ kí ní 15,000 ló wà nínú wifi kékeré ó ti fẹ́ tán bẹ́ẹ̀ ni ó ti fẹ́ tán ẹ̀yin tẹ́ ẹ upload ó sì yàtọ̀ sáà tá à ń go live ìyẹn oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe àwọn tá a jẹ́ apá ìbínú ẹ bá wa pín kó lọ fáàfáà YouTube channel mi ẹ tún lọ bá mi subscribe síbẹ̀ ojú òní tí Olóyè Sunday Igboho ṣẹ́kọ̀ ọkọ̀ Fúlàní alébọ̀lẹ̀ Jagunlabi lára wájú ẹkùn tágìrì gbé rẹ̀ níjà ìmọ́lẹ̀ ilẹ̀ Yorùbá ògùn adúláwọ̀ ó máa láòdù gan mẹ́gà rally yẹn omble ká má purọ́ Ifákànyìnsọ́lá fáyìn o Ifákànyìnsọ́lá rẹ̀ wà wàhálà ṣẹlẹ̀ àwọn tó bá wo live chat ẹni mọ̀ pé kọ́mẹ̀ntì máa pọ̀ ìbá àti ẹ̀ má dá tí bí ojú mi ò bá dá inú mi dá ojú mi dá àwọn òbóra òun ni àbóra àwọn ànàtọ́rà ọlọ́run ní a máa fòṣẹ̀ báyé ara wa jẹ́ lánàá bóyá la máa ṣe rí mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọ́ìlì tí mo ṣe mo fi para lẹ́nì ẹ jẹ́ kí ọ́ìlì yẹn náà mo gọ́gọ́ ẹ̀ ní ẹ máa ra Vaseline orí àmọ́ gidi ẹ dẹ̀ máa ra kí lorúkọ ọ́ìlì yẹn náà kí lorúkọ ọ́ìlì yẹn náà mo ti gbàgbé tó máa ń wà nù ké báyìí kí olive oil ní ṣá náà olive oil kọ́ ni mo ti gbàgbé bóyá olive oil náà dẹ̀ ni ọ́ìlì yẹn ṣá wà nù ké báyìí máa mix ẹ̀ pọ̀ ó máa ń mú skin glow gan ẹ lè máa fi para sùn gan èmi máa fi ń para sùn ṣe rí ó máa glow skin ní ṣe rí bílẹ̀ sàn bí o sàn ẹwọ́ mọ́ bílẹ̀ sàn bí o sàn ẹwọ́ mọ́ o bílẹ̀ sàn bí o sàn ẹwọ́ mọ́ omble ojú òní tí wà nírò gbé sọnù bí o ṣe bí ọmọ àánú abáwa gbé o ẹgbẹ́ polówó ọjà yín wá ká bá yín polówó ṣẹ gbọ́ ire o ó dàbọ̀.